kí ní gbogbo ibikíbi tẹ́ bá tún ti láǹfààní àtúntí máa gbọ́ mi. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi. Ẹwà èdè Yorùbá náà látún ní àtẹ̀síwájú o nínú ìwé ní Àjàlólẹ́rù láti ọwọ́ Ládẹ̀jọ Òkédìjí. Sẹ́rántí bí tá a bá dé mo ṣèlérí pé wọ́n tẹ̀síwájú lórí keje. Àkọlé tí bẹ́ẹ̀ àlejò tó fòru wọ̀lú. Àlejò tó fòru wọ̀lú. Òòrùn fẹ́rẹ̀ mọ́ sí wọ̀ nígbà tí Lápàdé àti Tàfá dé Ìkìrìkú. Ẹni tí ó bá rí Lápàdé nínú àǹkárá tòkìtìlẹ̀ pẹ̀lú fìlà ìbò òfì kò lè mọ̀ pé kìí ṣe ará Ìkìrìkú ń bẹ. Bẹ́ẹ̀ sì ni ti Tàfá náà nínú bùbá àti sọ̀rọ̀ rẹ̀ tí ó wọ̀ tí ó sì dé fìlà pẹ́rẹ́ kíkan báyìí lé. Àpò ìfàlọ́wọ́ Lápàdé ń bẹ lọ́wọ́ Tàfá. Nínú àpò yìí ni aṣọ ìbora Lápàdé wà pẹ̀lú nǹkan wẹ́wẹ̀wẹ́ bí ọṣẹ, ìyarun, pákò àti díngí kékeré. Tàfá ò mú nǹkan kan lọ́wọ́ ní tirẹ̀. Àparò fò aṣọ rẹ̀ tán. Àwọn méjèèjì dàpọ̀ mọ́ Ìkìrìkú. Kò sì sí ẹni tí ó lè tètè mọ̀ pé àlejò ni wọ́n tàbí pé kò tí ì tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ èrò lọ́jà Ìkìrìkú. Kò sí ẹni tí ó lè tètè mọ̀ wọ́n yàtọ̀. Kò sí àfi àwọn ará Ìkìrìkú fúnra wọn. Mélòó àni Ìkìrìkú tí ènìyàn fi lè tó irú Lápàdé kápá ti Tàfá ọmọdé tì kí ẹnìkan kan má ti pàdé rẹ̀ rí kíá ni àwọn ará Ìkìrìkú ìbá mọ̀ pé àlejò ni wọ́n bí wọ́n bá fiyèsí wọn. Ṣùgbọ́n kò sí ẹni tó wò wọ́n lẹ́ẹ̀mejì. Ńgbà tí wọ́n sọ̀kalẹ̀ nínú mọ́tò lọ́jà Ìkìrìkú kàkà kí wọ́n máa rìn lọ síwájú Lápàdé fọwọ́ tọ́ Tàfá ọ̀fà lọ́wọ́. Wọ́n sì tún rìn padà lọ sọ́nà ibi tí mọ́tò ti ń gbé wọn wá. Wọ́n rìn lọ títí wọ́n fi kọjá ìlú pátápátá ní wọ́n kọjá gbogbo ilé tí ó tò gbọọrọ létí títì. Bí Tàfá ti fẹ́ sọ̀rọ̀ sí Lápàdé fi ọwọ́ bò ó lẹ́nu. Bí ènìyàn ti kíyèsí wọn yìí ló dára. Bí wọ́n bá bẹ̀rẹ̀ í sọ̀rọ̀ a lè rí ẹni tí yóò gbọ́. Wọ́n rìn lọ títí sá. Wọ́n ń lọ ọ̀nà onídùndún ni wọ́n kọjú sí. Bí ẹni pé wọ́n ń jáde kúrò nílùú Ìkìrìkú ni. Ńgbà tí wọ́n ti kúrò ní ìlú tán dáadáa Lápàdé wò yíká kò rí ẹnì kankan mọ́. Ó wá ní Tàfá ó sì fẹ́ sọ̀rọ̀ láàrin ìlú lẹ́ẹ̀kan. Ó kò máa rá sọ ni. Tàfá ní ṣé ìbínú ọ̀gá ẹ jọ̀ọ́ mo ní kí n béèrè pé inú gbólọ̀ rẹ̀ yín bí ń gbé ni àbí kìí ṣe Ìkìrìkú ọ̀hún la tún ti jáde. Lápàdé ní ẹni múni ròde là á tẹ̀lé. A kì í mọ̀nà ọgbàjọ́ ọlọ́gbà lọ. Ìwọ sáà mọ̀ tẹ̀lé mi ká lọ. Wọ́n ń lọ. Wọ́n dé etídò kan. Lápàdé dúró. Tàfá náà dúró. Ó ń wọlẹ̀. Wọ́n jọ dúró nítòsí igi ọ̀pẹ kékeré kan tó ṣẹ̀ṣẹ̀ ń dìde nílẹ̀. Lápàdé wo ọ̀nà iwájú lọ. Ó tún wọ̀ ọ̀nà ẹ̀yìn. Wọ́n kọjú sí igbó. Ó ń wo ọ̀nà ìlàgbẹ́ kan báyìí tí ó yà kúrò ní títì lọ́dọ̀ wọn ń bẹ̀. Lápàdé tẹjúmọ́ ọ̀nà náà. Ó pẹ́ ó ní Tàfá níbo ni ọ̀nà yìí jọ lójú rẹ̀. Tàfá ní ìmí náà ń wò. Dàbí ẹni pé mo ti dégbè kan láìpẹ́ yìí rí tó fẹ́ rí báyìí gan. Ṣùgbọ́n n ò rántí ibẹ̀ mọ́ dáadáa. Ó sá mi. Lápàdé ní ọ̀dà o. Jẹ́ ń sọ fún ọ. Jẹ́ ń ní ọ níran. Kì í ṣe pé ó dé ibì kan tó rí báyìí rí. Bẹ́ẹ̀ kọ́. Ohun tí ò ń rántí tí o kò rántí dáadáa ni bí Tìámíyù ti ń júwe ibi tí a ó ti rí Jàkùmọ̀ lọ́nà Ìjàyè ní Mọ́níyà ńgbà tó ń fẹ́ ṣì wá lọ́nà. Òótọ́ díẹ̀ irọ́ díẹ̀ lọ̀rọ̀ Tìámíyù. Wọ́n ní ká sọ̀kalẹ̀ ní Mọ́níyà ká kọjú sí ọ̀nà Ìjàyè irọ́ ni. Ká sọ̀kalẹ̀ ní Ìkìrìkú ká kọjú sí ọ̀nà onídùndún ni òótọ́. Nígbà tí ó sọ wípé ká yà sí ọ̀nà ìlàgbẹ́ létídò nítòsí ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ òótọ́ ló sọ. Ọ̀nà gbòòrò etídò náà ló yà lẹ́bàá ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ tá a ti dúró yìí. Ìpadò náà nìyí. Ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ náà nìyí. Ọ̀nà ìlàgbẹ́ náà nìyí. Irọ́ Tìámíyù bòótọ́ rẹ̀ jẹ́ ni. Kò fi gbogbo rẹ̀ purọ́. Tàfá ń ṣe bẹ́ẹ̀ ni òótọ́ ni bẹ́ẹ̀ ni. Ńgbà tó ṣe ó ní ó dáa ọ̀gá ẹ ṣì mọ bíi àbí bẹ́ẹ̀ lọ́nà yìí ti wà tẹ́lẹ̀ ni. Lápàdé ní irọ́ n ò dé béèrè. Bó tilẹ̀ ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo kàn tó padà wá wo ibi dáadáa ni. Bá a ti ń bọ̀ nínú ọkọ̀ lẹ́ẹ̀kan ni mo rí ọ̀nà yìí. Mo sì fura pé ibi tí a wá nìyí. Ibi Awéládéhùn ni o ọ̀rọ̀ bùṣe. Ó wá rí i pé alárékérekè ní Tìámíyù
wàyó ń bẹ láyé. Tàfá ní bẹ́ẹ̀ ni ó wá yé mi, mo ti kọ́ ronú pé mo mọ ibì kan tó jọ ibí ni mo tètè fura. Ẹ ò purọ́, ọ̀nà oko Jàkùmọ̀ nìyí. Tí Àmíyù júwe rẹ̀ pérépéré ṣùgbọ́n ó fi Ìkìrìkú pe Mọ́níyà. Ọgbọ́n àyíníke. Lápàdé ní ọgbọ́n rẹ̀ náà kò ti wá di wèrè báyìí bí. Oko Jàkùmọ̀ jìnnà sí i mọ́. Gẹ́gẹ́ bí àpèjúwe títí Àmíyù ṣe fún wa, ń jẹ́ kí a máa bá ọ̀nà yìí lọ tààrà síbẹ̀ ní tiwa. Orí ènìyàn kì í dára jù báyìí náà lọ. Tàfá ní ṣé ká lọ ka mọ́lí lọ́sàn-án gangan báyìí dáa. Jẹ́ ká lọ sọ́dọ̀ rẹ yíyẹn náà kọjọ́ fipò fẹ́rí. Báwo bá tilẹ̀ ní jẹ́ kílẹ̀ oṣù dáadáa ká tó wá. Òru gan ló dáa jù lójú tèmi o. Ká sì tó kú ní Ìkìrìkú, ká sọ ibi tá à ń lọ fọ́rẹ̀ yín. Ká sọ fún un pé ibi báyìí báyìí là ń lọ o. Torí a kì í mọ ohun tó lè ṣẹlẹ̀ lábàá Jàkùmọ̀ o. Ó yẹ ká rí ẹni tí yóò lè sọ ibi tá a lọ bí ó tiẹ̀ ní lè béèrè wa dọ̀hùn. Torí ẹ ò mà dágbére fẹ́nikẹ́ni nílé o. Lápàdé sáná sí sìgá kan. Ó sọ ìsáná rẹ̀ sínú igbó jìnnàjìnnà. Ó ní bí o ti wí dára Tàfá, ṣùgbọ́n a ò ní ṣe bẹ́ẹ̀. Ìyẹn ni pé ó kíyèsí mọ́tò kan tó kọjá lára mọ́tò tá a wọ̀ ńgbà tá a fẹ́ dé Ìkìrìkú lẹ́ẹ̀kan. Ó pẹ́ tá a ti kúrò ní Onídòǹdó kí mọ́tò náà tó yà wá sílẹ̀. Tàfá ní bẹ́ẹ̀ ni mo kíyèsí. Ṣé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dúdú bẹ̀nẹ̀ ìjọba yìí tó bá fẹ́ kọjá wa yẹn àbó ńkọ́? Lápàdé ní o ṣeun, òun náà ni. Ó rí bó ṣe sáré kọjá wa bíi bàálù. Ní owó àwọn tó wà nínú rẹ̀. Tàfá ní wọ́n pọ̀ dáadáa nínú rẹ̀ o, ṣùgbọ́n n ò mọ̀ wọ́n o. Sẹ́yìn náà mọ̀ pé mi ò gbé ọ̀nà ìbírí, n ò sì ní ẹnikẹ́ni lọ́nà bíi. Bó bá ṣe bíi tí mo ti ń gbérí ni tàbí tí. Lápàdé dá ọ̀rọ̀ mọ́ ẹlẹ́nu ní díẹ̀ làkíyèsí rẹ̀ kò tó nǹkan kan rárá. Ó kù díẹ̀ gan-an ni. Bí ọkọ̀ ọ̀hún ti sáré kọjá lára wa tó yẹn, ó jẹ́ mọ̀ pé èmi rí pé Táíwò ló ń wá. Ṣàṣà ojú rẹ̀ hàn kétékété. Kọ́lá àti Délé ń bẹ nínú ọkọ̀ náà pẹ̀lú rẹ̀. Àwọn jókòó lẹ́yìn. Ẹnìkan tó jókòó níwájú pẹ̀lú Táíwò, ṣùgbọ́n n ò rí dáadáa. Ẹnìkan mìíràn tún wà níbẹ̀, tàbí àwọn méjì mìíràn. Arétí ọkọ̀ náà sá kò jẹ́ kí n rí jù bẹ́ẹ̀ yẹn lọ. Mo lérò pé tí Àmíyù ló jókòó ti Táíwò. Tàfá ní kílẹ̀ bá tún rí. Ìyẹn ò tó ni. Afábẹ̀lá ṣe díẹ̀ ló lè. Èmi tí ò wá rí kankan ń kọ́. Ẹni ṣe bí àtẹ́, wọ́n ní kò sápá. Ẹni tí ò wá sí rárá ń kọ́. Ṣùgbọ́n ẹ kò tí ì sọ ìdí rẹ̀ tí a ò fi lọ sọ́dọ̀ rẹ̀ yíyan mọ́ o. Lápàdé ní bá a ti sọ̀kalẹ̀ lọ́jà Ìkìrìkú lẹ́ẹ̀kan. Mo rí mọ́tò ayọ́kẹ́lẹ́ ọ̀hún lọ́ọ̀kan níwájú ilé kan lábẹ́ igi ọdán rẹ̀gẹ̀jì kan. Ọ̀nà kan náà tí mo sì mọ̀ délé ọ̀rẹ́ mi nìyẹn. N ò mọ ọ̀nà mìíràn. Bóyá ọ̀nà mìíràn wà n ò mọ̀. Bóyá Àbújá wà n ò mọ̀. Ẹni tí ọ̀mọ̀nà kì í dá pàdé ń pàdé. Mo wá rò pé ó lè dára bá a bá fi àwọn Táíwò sẹ́yìn sí Ìkìrìkú tí wọn ò tí ì lọ sóko Jàkùmọ̀. Káwa lọ dúró dè wọ́n lọ́hùn-ún. Bí wọ́n bá lọ sọ́hùn bí mo ti ń rò, kí wọ́n bá wa lábà. Káwa ò ti ṣáájú wọn débẹ̀. Àwa ni yóò wá dúró dè wọ́n níbẹ̀. Tá ó sì gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ sí ẹni abálábà ní jẹ́ bàbá. Pé Lápàdé ti parí ọ̀rọ̀ rẹ̀ yìí. Àwọn méjèèjì yà kúrò lójú títì. Wọ́n sì ń tọ ọ̀nà ìlàgbẹ́ náà. Lápàdé sọ àjókù sìgá rẹ̀ náà nù jìnnàjìnnà bí ó ti ṣe ìsáná lẹ́ẹ̀kan. Ó ní àjẹ́ ẹ̀kú ní pẹ́ mọ́. Wọ́n ń bá ọ̀nà ìlàgbẹ́ náà lọ. Ìpadò ní ọ̀nà náà ń tọ̀, ṣùgbọ́n fórófóró ní ìpadò náà gbẹ. Kò sí ẹ̀kan omi ẹyọ kan nínú rẹ̀. Lápàdé rántí pé omi a máa wọ́n púpọ̀ ní Ìkìrìkú, àti pé ìdí rẹ̀ nìyí tí wọ́n fi ń pè é ní Ìkìrìkú olódò gbẹ́dò. Ẹni bá ń fẹ́ mu omi lẹ́rùn ní Ìkìrìkú gbọ́dọ̀ gbẹ́dò tirẹ̀ sí ìpadò ni. Bí bẹ́ẹ̀ kọ́, omi àwọn olúwa rẹ̀ dọ́ba. Bọ́gbẹ́dò náà tán kó máa dè súnni kí ó tó rí omi tí yóò mu. Bóyá ó ti yí padà báyìí o, Lápàdé ò lè sọ. Nítorí ó ti kúrò ní Ìkìrìkú tó ọjọ́ mẹ́ta. Bí wọ́n ti ń lọ yìí, wọ́n ń gbọ́ àkùkọ ń kọ níbì kan nítòsí. Tàfá ní àbá oko kan ń bẹ nítòsí yìí. Bí kì í tilẹ̀ ṣe oko Jàkùmọ̀. Lápàdé gbà bẹ́ẹ̀. Ó sì mọ̀ pé ọ̀nà àbọ̀ ń gan làwọn ń lọ yìí kò sì jìnnà púpọ̀. Bí kì í bá ṣe àbà tí àwọn ń lọ, ọgbọ́n làwọn ò fi béèrè ọ̀nà lọ́wọ́ ẹnikẹ́ni tí àwọn bá bá níbẹ̀. Bí wọ́n ti ń súnmọ́ àbà náà sí,
wọ́n bẹ̀rẹ̀ sí kan iṣan èkùrọ́ nílẹ̀. lẹ́yìn èyí wọ́n rí imí ẹran falafala nílẹ̀ lójú ọ̀nà. wọ́n tún rí ewúrẹ́ kan àti ọmọ rẹ̀ tí wọ́n sùn sábẹ́ igi òrombó wẹ́rẹ́ kan báyìí. wọ́n ń lọ sọ́nà àbà tí wọ́n ń wò lọ́ọ̀kan wọ́n ń lọ kósá. ńgbà tí wọ́n súnmọ́ àbà náà dáadáa wọ́n rí pé ẹ̀yìn lọ́kọ sí àwọn. a jẹ́ pé ọ̀hún lọ́kọjú sí kìkì ògùsọ̀ tútù ní gbogbo ara ògiri àbà náà. ó tò sí i lára bí ẹni pé wọ́n fi dára sí i lára ni. wọ́n yí àbà náà kó sẹ́gbẹ́ ọ̀hún níbi tí ilẹ̀kùn àbáwọlé wà. wọ́n bá ọmọbìnrin kan níta ó ń pàkúrọ̀. Lápàdé pẹ́ kí ó tó mọ̀ pé kìí ṣe àgbàlagbà. ọmọbìnrin náà ò tètè fura pé ẹnikẹ́ni ń bọ̀ lọ́dọ̀ òun. kò gbé ojú sókè níbi èkùrọ́ tó ń pa. wọ́n kàn án lára kó tó lè fura. mo ti rí wọn lójijì ó wòkè ó ní ẹ máa wo ilẹ̀ o. ó mọ̀ pé ń díẹ̀. ó wá tún tẹjú mọ́ wọn dáadáa. iyèméjì sì hàn lójú rẹ̀. ó yára dìde ńlẹ̀. ó tú aṣọ tí ó ti ró sí dì í. ó gbọ́n gbòò ó sì tún un ró. ó hàn lójú rẹ̀ pé lóòótọ́ ó mọ̀ tẹ́lẹ̀ pé àwọn kan ń bọ̀. ṣùgbọ́n àwọn tó dé yìí kọ́. ọ̀tọ̀ làwọn tó ń retí ọ̀tọ̀ làwọn tó dé. ṣùgbọ́n ó ti pẹ́ jù kí ó tó súnra kìyè. ńgbà tí ó wá rí àṣìṣe rẹ̀ yìí ó kọjú sí àbà ó ní ìyá o ìyá. ẹnìkan dáhùn láti inú ilé ó ní óò kí ni o ọ̀wà pákó ọ̀mọ́ kọ́ só ti yá rẹ̀ ọ̀nù máa bọ̀ nílé bọ́ bá ti rẹ̀ ọ́ o bọ́ bá dàárọ̀ ọ́ pàyòkù ìtọ́ ọ̀pá náà nìjọ́hun. ọmọbìnrin tó wà níta ni tẹ̀kù ọkọ́ o àlejò kan ló dé o ta ni wọ́n láwọn ń béèrè o èmi ò bí wọ́n o èmi tiẹ̀ sí báwọn ará Ìbàdàn lòdì tẹ́lẹ̀ ni àfìgbà tí mo wojú wọn tí mo rí báwọn kọ́ onítàn yọjú síta. ìyá àgbàlagbà ni ó gbó kùjọ́kùjọ́ ó kí wọn káàbọ̀. ìyá yìí yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ sí ọmọbìnrin tí wọ́n kọ́ bá níta. wọn ò fi bì kankan jọ ara wọn rárá. ọmọge ni tọ̀hún bóyá ni ọmọ rẹ̀ tì í sí lulẹ̀. arúgbó lélẹ̀ yìí ó gbójú orógbó lọ. ohùn ọmọbìnrin náà dùn létí ṣùgbọ́n ti ìyá àgbà yìí dún bí ìgbà tí èékàrà bá dún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. ojú ọmọdé náà ń dán ó sì fanimọ́ra ṣùgbọ́n tí ìyá àgbà náà ti hun jọ ó sì ṣe ságisàgi bí ẹ̀yìn ọ̀pọ̀lọ́. sánsan ni ọmọdébìnrin náà dúró ṣùgbọ́n ìyá àgbà tẹ̀wọ̀rọ̀kọ̀ bí ọrùn ìgbọ̀nwú ni. Lápàdé wo ìyá náà ó rẹ́rìn-ín ọkàn rẹ̀ lọ síbi wípé àjẹ́ ni ìyá yìí. kò mọ ohun tó mú un rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ó rántí bí wọ́n ti wí pé ọ̀pọ̀lọ́ ní inú òun kò dára. dání ó rí ẹ̀yìn rẹ̀ tí ò ní mọ̀ pínú rẹ̀ ti rí. Lápàdé tẹ̀síwájú bí ó ti ń kí ìyá yìí. ìyá náà ní ẹ̀rí wọn ń bàdẹ́ tó máa bọ̀ ní. ìbá sì bí wọ́n tẹ́lẹ̀ bóyá wọn wà kó àbí wọn ò ní wá torí bóyá ni wọn ó tún fi lè wà mọ́ lónìí yìí o àbílẹ̀ kì í sú lọ yìí. àti retí látàárọ̀ àárí wọn àti ẹ̀tí kéṣù nádè wọn. iṣu ọ̀nlẹ̀ ń wò lórí àrò lọ́ọ̀kan o. iṣu ti mú kòkò ó rúurú ààrẹ ní gangan bí wọ́n ti ṣe ń jò ní inú wọn àtẹ́nìyàn ní sùúrù. Lápàdé wo àrò lóòótọ́ orí ìkòkò iṣu tó mú kòkò lórí rẹ̀ apẹ méjì tí wọ́n dojú rẹ̀ déra wọn wọ́n sì fi eérú san níbi tí méjèèjì ti kan ara wọn. Lápàdé wá fojú inú wo oko rẹ̀ lọ́nà àkànrán lọ́hùn-ún ó sì wí sínú pé bóyá iṣu á ti jiná lóko tó náà báyìí. ó tún fi ojú inú wo ìkòkò méjì tí wọ́n dà á dé ara wọn lóko lọ́hùn-ún. ìyá àgbà náà tún ní àti ẹ̀mọ́ tí ò tí ì jẹ́ wọn ó dé sí ní ìsìn wọn èyí sì ṣe kí wọ́n mọ̀dé bí wọ́n bá ti láwọn ó dé o. tòní ìní ò yé mi o tí wọ́n láwọn ń bọ̀ tí wọn ò sì tí ì dé. àròyé ìyá yìí kò tilẹ̀ jẹ́ kí Lápàdé ó ráàyè wí nǹkan kan nítorí ìyá ò dákẹ́ lẹ́ẹ̀kan. gbàtí Lápàdé ráàyè díẹ̀ fi tirẹ̀ bọ́ ó ní ṣé wọn ò lè dé sí Ìkẹrẹ̀kú nítorí mo rí mọ́tò kan lọ́hùn lẹ́ẹ̀kan. ìyá àgbà náà ní bí wọ́n tiẹ̀ ti dé Ìkẹrẹ̀kú yóò dọ̀la kí wọ́n tó lè jí wá bá wa lábàání. ẹmu tán lé gbẹ́kú tàbí wọ́n ti pè ní bẹ́ẹ̀ làwa náà ẹmu tí a lè dàbí ti Kèkú lẹ́nu wọn. ẹmu Kèkú wọn mọ̀ gbọ́n kùn lọ́hùn bí ìpẹ́mu kìtì àyìn náà. ó dákẹ́ díẹ̀ kó tó tún mọ̀ bá ọ̀rọ̀ rẹ̀ lọ. àmọ́ wọ́n lè jí wá bá a lórí ẹní láàárọ̀ o bóyá nǹkan púpọ̀ lẹ́yìn ó sì rà lọ wọn ní ìsìn. àbẹ́sì kúkúrè wọ̀ wọ́n Kèkú
kí wọ́n lè máa bá yín bọ̀ lálẹ́ yìí. Ẹ bá sì fẹ́ o, ẹ̀yin lè sùn lábà ní ìkílẹ̀ òfin mọ́ ká fi sórí iná ìgúnyán fún yín jẹ́ ń ti yín. Bẹ́ẹ̀ bá mẹ́mú mu ẹmu rè tààrà lẹ́dìí wọn ògidì kúkú ni ẹnìkan kò fómìlà. Sẹ́ẹ̀lì wá rè ìsìndónù kò yí wádìí àròní ká ìgúnyán fáwọn àlejò káwa náà jẹ́ ń bẹ̀. Bóyá làwọn bàbá fáwùsá òde lónìí mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ yọ̀nà o kọ́ gbọ́bì ata náà ráná díẹ̀ dákun tètè o Àbẹ̀kẹ́ mọ̀jẹ̀bí ọ̀pọ̀ àwọn àlejò. Ìyá yìí ń sọ̀rọ̀ lọ ní sá Sẹ́ẹ̀lì náà lọ sí díàrò. Gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìyá ti mú Lápàdé àti Tàfá lọ sí pálọ̀ kan báyìí níbi tí àga mẹ́fà wà. Wọ́n tò àga mẹ́fẹ̀ẹ̀fà sára ògiri ni. Wọ́n tẹ́ ẹní pàkìtì sílẹ̀ nínú pálọ̀ náà wọ́n sì fi ẹní òré mẹ́ta ti ara ògiri. Fèrèsé kéékèèké méjì ni wọ́n lu sára ògiri ní pálọ̀ náà. Bẹ́ẹ̀ ni ilẹ̀kùn kékeré kan ti pálọ̀ náà bọ́ sínú yàrá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Títì ni wọ́n ti ilẹ̀kùn yàrá yìí kalẹ̀. Òpẹ́ tí Lápàdé àti Tàfá ti jókòó sínú pálọ̀ yìí ńgbà tí Sẹ́ẹ̀lì gbé ẹmu dé tí ó sì kó ife méjì kalẹ̀. Tàfá bẹ̀rẹ̀ sí ní bu ẹmu. Ògidì ní lóòótọ́ nítorí Lápàdé fúnra rẹ̀ ò mọ̀gbà tó fi wí pé ẹlẹ́mu mi gan nìbàdàn kì í fún mi lẹ́mu tó dáa jù báyìí lọ. Ẹmu lẹ́mu yìí mbẹ tí wọ́n ti ń mu ẹmu náà lọ́wọ́ wọ́n ń gbúrò ọwọ́ odó poroporo. Ìyẹn nìyẹn Lápàdé rántí ohun tí òun máa ń wé nígbà tí òun kò tí ì di èrò oko wípé ayé àgbẹ̀ bí ayé àjẹrọ̀run ni. Ọ̀rẹ́rìn ó ní Tàfá ayé àgbẹ̀ bí ayé àjẹrọ̀run tí wọ́n máa ń wí nìyí o. Tàfá ní lóòótọ́ ni ayé àgbẹ̀ bí ayé àjẹrọ̀run ni. Iṣẹ́ àgbẹ̀ ń kọ́ bí iṣẹ́ àṣerọ̀run kọ́. Ọ̀rẹ́rìn ó ní tòní yíyàtọ̀ sá o. Ohun tí àwa lè wí ni pé ìyẹn àgbẹ̀ bí ìyẹn àjẹrọ̀run ni o torí ìyẹn oníyan la fẹ́ máa jẹ yìí o kó má lọ jẹ́ àjẹrọ̀run o. Ìjàngbọ̀n gidi ni yóò jẹ́ bí Táíwò àti Tìámíyù bá wọlé dé báyìí o. Àjókòó sábà wọn à ń jẹyàn wọn ní pálọ̀ wọn à ń mu ẹmu wọn à ń ṣe bó ti wù wá. Lápàdé ní a kì í ná ọjà tọ́jọ́ rẹ̀ ọ̀bá tí ì pé jẹ́ kí wọ́n dénà kẹ́rù wọn tó máa bà wá káti ẹ̀ tó máa rò nípa tiwọn. A ò lè máa bẹ̀rù tí ò tí ì délẹ̀ mọ́ bá dé òun náà ni yóò yanjú ara rẹ̀. Káwé ta ìwé yẹn ti dé ohun ooru lala ọbẹ̀ ọyọ́ ni wọ́n bò fún wọn. Ẹrin ìkútí àti ìgbín ló sì wà nínú ọbẹ̀ náà. Bí wọ́n ti ń jẹ ń lọ wọ́n ń kan oló pàlàbàpàlàbà nínú ọbẹ̀. Ọ̀sùn ògógó ni ọbẹ̀ náà dòjú ọyẹn lọ. Ó sì pẹ́ tí Lápàdé ti jẹ irú rẹ̀ sẹ́yìn. Àjẹpọnu láni. Ńgbà tí wọ́n jẹun tán Lápàdé dúpẹ́ gidigidi lọ́wọ́ ìyá àgbà náà. Ó yìn wọ́n fún gbígbà tí wọ́n gba àwọn lálejò. Ìyá àgbà náà ń tò wẹ́rẹ́wẹ́ sétí gbọ́ wọn. Gbà tí Sẹ́ẹ̀lì ń palẹ̀ mọ́ lọ tán ìyá àgbà náà bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Lápàdé. Wọ́n ní ṣé ọmọlẹ́yìn fẹ́ rà ní àbẹ̀wé ewé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jálẹ̀ lórí yàǹtùrù ní yàrá hàn mélòó lẹ́ẹ̀rà wọn ò sì ní sáìrí ọmọ mú bọ́ Ìbàdàn gbẹ́sọ̀ kan ṣoṣo. Ẹ má mà wí fún wa pé mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín o torí wọn ò fẹ́ kémi ọ́ dá sí nǹkan kan o ní ìwà lárúgbó mọ̀. Lápàdé ní àwa náà ń ṣòwò ni àwa wo ohun tí wọ́n nílẹ̀ láti tà ó dìgbà tá a bá wá rí nǹkan tí wọ́n ní ká tó lè sọ èyí tí a ó rà níbẹ̀. Gàmbàrí a ní gan ni yá fi jí ìròyìn kò tó àfojúbà. Bẹ́ẹ̀ bá mọ ibi tí àwọn ọjà gbogbo wà ẹ lè fi hàn mí kí n wo bí wọ́n rí rà níbẹ̀ bí wọ́n bá wá dé ká dùnádùrà. Ìyá àgbà náà ní èmi wọn gbọ́dọ̀ gbọ́ pé mo bá yín sọ̀rọ̀ ká tó mẹ́wàá sọ mo fọjà hàn yín ẹ̀ẹ́dùn tí wọ́n èdè ni bí wọ́n bá tiẹ̀ dé èmi ò ní sọ fún wọn pálejò kankan ń béèrè wọn nínú ilé o nítorí àìmọ̀ta fi sẹ́nìyàn o nbí wọn ò gbé pé ẹ̀sùn pẹ̀lú nbí wọn ò gbé tí ní tètè rí bí wọ́n bá dé ni tí wọn ò ní fura pé nìkankan ń bẹ nílé bílẹ̀ bá mọ́ ẹjọ́ máa nájà yín ẹ máa yọwọ́ ẹ fẹ́ rà. Lápàdé ní n ò mọ̀ pé wọn ò ní fẹ́ kí ẹ fi ọjà hàn wá bí ẹ ti wí sá bí wọ́n bá dé ẹ má tilẹ̀ sọ pé a wà níhìn bílẹ̀ bá mọ́ àwa náà ọmọ nájà bí ẹni pé kò ká wa lára púpọ̀ wọn ò ní fura pé ó tilẹ̀ dókè ara wa bó bá dàfẹ́ mọ́jú pẹ̀lú
àwa lè tètè dìde kí wọ́n tó dé ká rìn lọ sọ́nà oko mìíràn ká jẹ́ kí wọ́n ti wo abà káwo tó padà àbí ìyẹn ò dára. Ìyá ní wò ó ẹ ṣeun bó ti dáa gan-an nu ọmọdé là pé ń ṣènìyàn èèbó ni bí wọ́n bá pé àgbàlagbà ń ṣènìyàn kò dáa pa. ńgbà tó yá Sẹ́ẹ̀lì dé ó ní òun ti gbálẹ̀ ibi tí àwọn àlejò sùn ó ní kóun wá lọ fi bẹ̀ hàn wọ́n kóun tó lọ sùn nítòun bí wọ́n bá ti mọ bẹ̀ wọ́n lè máa lọ mu ẹmu wọn lọ́hùn-ún tàbí kí wọ́n mẹmu tán ní pálọ̀ kí wọ́n tó lọ sọ́hùn. wọ́n tẹ̀lé lọ sí yàrá kan ní ìkọjá ẹnu ọ̀nà àbáwọlé iná onífà lọ́wọ́ kan ni wọ́n tàn sí yàrá náà. ńgbà tí wọ́n débẹ̀ Sẹ́ẹ̀lì ní tiyín ní ìsà ọ̀nà wọ́n sí Lápàdé ó sì tún ní tiyín nìyẹn sà ọ̀nà wọ́n sí Tàfá ìyẹn ni pé yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sùn kí ni ṣe. Sẹ́ẹ̀lì kí wọn pé ó dàárọ̀ ó sì lọ sùn ní tirẹ̀. Lápàdé wọ yàrá tirẹ̀ náà lọ wọ́n sì tẹ́ ẹ ní òrí síbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi ìrọ̀rí aláṣọ síbẹ̀ pẹ̀lú. aṣọ ìbora tó wà níbẹ̀ kéré púpọ̀ fún Lápàdé ó mọ̀ pé ìró obìnrin ni òun fúnra rẹ̀ kò tilẹ̀ fẹ́ daṣọ bora tẹ́lẹ̀ nítorí òru mú. Lápàdé ní kí Sẹ́ẹ̀lì má wulẹ̀ sí yọnu nípa ẹmu mọ́ ó ní kí àwọn ṣe tán káwọn lọ sùn lókù. Sẹ́ẹ̀lì pẹ̀yìndà ó lọ ní tirẹ̀. Tàfá náà gba ibi tí wọ́n ní yóò gbé sùn lọ ó kù Lápàdé nìkan òun náà bọ́ sínú yàrá tí wọ́n fún un ó sùn sílẹ̀ ní hòhò ó fi aṣọ pélébélé ìdí kò pẹ́ tó bẹ́ẹ̀ tí gbogbo nǹkan fi dákẹ́ wín. Lápàdé ń yí ara rà pa lórí ẹní kò sì pẹ́ tí ẹní fi ń ta lẹ́gbẹ̀ẹ́ nítorí pé ó pẹ́ tí ó ti sùn sórí ẹní kẹ́yìn. ibùsùn àti mátírẹ́sì ti bà á jẹ́ nígbà tí ó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí fi ojú wá ojú fèrèsé láti sí i bóyá òru á lè dínkù kò rí fèrèsé kankan rárá ń bẹ̀. ńgbà tó ṣe ẹ̀fọn bẹ̀rẹ̀ sí kùn yánmọ́yánmọ́ Lápàdé ò lè sùn wọ́n ń làágùn aṣọ tó fi lé ìdírin gbẹdẹgbẹdẹ òun náà sì ń sun bí ìgò ọtí tútù ó mu sìgá ṣùgbọ́n ooru ọ̀jẹ́ kó oorun òkun. nígbà tó ṣe òrora dìde ó fi aṣọ bora ó lọ sí ẹnu ọ̀nà ó ṣílẹ̀kùn ibẹ̀ láì jẹ́ kí ó pariwo ó ní kóun lọ síta lọ gbatẹ́gùn díẹ̀ kóun tó padà wọlé sùn. ara rẹ̀ ò balẹ̀ rárá ó dé ìta afẹ́fẹ́ tí ó fẹ́ sí lẹ́ẹ̀kan náà gbádùn mọ́ lọ́pọ̀lọpọ̀ ó tún rọra pa ilẹ̀kùn náà dé òun wà níta lọ́hùn-ún ó rìn sókè dáadáa ó rìn jìnnà sábà ó rí ahoro kan lọ́ọ̀kan ògiri rẹ̀ wó lápá kan ó sì dúró níbòmíràn ó lọ sí ahoro yìí ó wọ inú rẹ̀ lọ ó sì rí pẹ̀pẹ̀lẹ̀ tó ṣe é jókòó lé lórí ibẹ̀ ó jókòó lé pẹ̀pẹ̀lẹ̀ yìí ó ń mu sìgá kò rí obì jẹ mọ́ ó sì ń dá ẹ lọ́rùn gbogbo èyí tó mú kúrò nìbàdàn ló ti jẹ tán kò sì rẹ́ni fún un ní òmíràn. láti ìgbà tí ó ti dé ìta ni ò ti làágùn mọ́ nítorí afẹ́fẹ́ rọra ń fẹ́ ooru ò sì mú un mọ́ òṣùpá mọ́lẹ̀ rokoṣo ìràwọ̀ ń tàn tíntìntín lójú sánmọ̀. Lápàdé tún rántí aba rẹ̀ lọ́nà àkànrán lọ́hùn-ún bó ooru bá mú báyìí lọ́hùn-ún àga aláṣọ kan ló ń gbé síta tóun ó sì jókòó lé ní gbangba tóun ó mọ̀ gbatẹ́gùn bí ilé ọ̀bá tí èso púpọ̀ tí ooru fi mú òun báyìí àwọn obìnrin ni yóò bá òun gbé àga náà sóde ṣùgbọ́n bí wọ́n bá ti lọ sùn ní tiwọn òun fúnra òun ó gbé jáde tóun ó wá fẹ̀ sórí rẹ̀ bí ọba kan òun náà ló ń wá jókòó lé pèpele nínú ahoro lábàálábà yìí. ó rántí pé ní ìgbà mìíràn òun kì í wọlé títí aago 2 tàbí 3 àkókò àtilẹ̀ máa kọ báwọn níta nígbà mìíràn pàápàá sí ọlá tó bá wu ni làá jẹ nílé ẹni. òun náà ló ń wá jókòó bí ọ̀rọ̀ láàrin ọ̀gànjọ́ nígbò onígbò yìí bí atẹ́gùn ti ń gbádùn mọ́ lára tó nínú ahoro yìí kò pẹ́ tó bẹ́ẹ̀ tí ó fi bẹ̀rẹ̀ sí tò gbé láti ibi tí ó jókòó sí ó lè rí ẹnu ọ̀nà àbà kétékété ṣùgbọ́n abala ògiri ahoro náà kò lè jẹ́ kí ẹni tí ó bá wà lẹ́nu ọ̀nà lọ́hùn tètè rí òun àfi ẹni tó bá mọ̀ pé ó wà níbẹ̀ tẹ́lẹ̀ tàbí ẹni tó bá kanlẹ̀ ń wá kiri ẹ̀rín ara rẹ̀ pa ó ronú pé gbogbo ayé yòókù wà ní àlàáfíà oníkálukú jókòó sọ́dẹ̀dẹ̀ rẹ̀ àfi ẹni tó bá ń yọ ara rẹ̀ lẹ́nu bíi tó ń yí àti ti Táíwò àti ti Áúdù náà Áúdù Kàrímù tipátipá ní iṣẹ́ ọlọ́pàá ni ń gba àwọn làwọn rójú tán táwọn ń wá ìrójú kiri kí ni Áúdù ó tilẹ̀ máa ṣe lọ́wọ́ báyìí nìbàdàn àbí ibikíbi tó bá wà Áúdù àfúnjàmọ́ pọnmọ́ kọ́mọ́ ìgbà tó oorun gbé lọ lórí pèpélé yìí ó sùn lọ fọnfọn ní pẹ̀lú bí ẹnikẹ́ni bá bá bí ó ti jókòó yìí
yóò ṣe bí ọdẹ tó gàgùn ni àfi pé aṣọ ló lọ́mọ ìdí bẹ́ẹ̀ ni ọdẹ tó bá lọ sọmọdì kí ló fẹ́ pa àjẹsára ni kò jẹ́ kí ó sun àsùnwọra lójú oorun lọ́hùn-ún ni ó ti fura wípé ẹnìkan wà nítòsí òun ara rẹ̀ ṣẹ́ gèrè wá ó sì ta gèrè orí ẹnìkan tí ó dúró lọ́dọ̀ rẹ̀ ńgbà tí ó yájú ẹ̀rù bà kọjá àlà ó wo olúwa rẹ̀ dáradára kí ó tó rí pé Sẹ́ẹ̀lì ni kọ́mọ ìgbà tí ó wí pé Sẹ́ẹ̀lì ìwọ ni ọmọ fẹ́rẹ̀ dẹ́rù bà mí o àyà mi fẹ́rẹ̀ jà Sẹ́ẹ̀lì súnmọ́ ó kúnlẹ̀ ó ní ẹ kú kalẹ̀ sà ńgbà tí mo lọ wò yín níbi tẹ́ sùn sí tí n ò rí níbẹ̀ ni mo ní kí n wá wò ó pé bọ́yá òru ló mú in tẹ́ ní kẹ́ wá gbatẹ́gùn níta òórùn sìgá tí mo gbọ́ ni mo fi mọ̀ pé ìyìn lẹ wà mo mú abẹ̀bẹ̀ fún yín wá ni bí kí n sì bomi sí balùwẹ̀ fún yín ni kẹ́ ẹ sanra díẹ̀ àkókò lómi lámù gbùdùgbùdù lápàdé ní o ṣeun ọmọ mi má wulẹ̀ sí yọnu atẹ́gùn tí mò ń gbà yìí náà ti tó kí n sì tilẹ̀ ṣe díẹ̀ sí ni o kí n tó wọlé lọ ni o nítorí ara mi ti balẹ̀ dáadáa báyìí o ṣe gan ọmọ láfiyèsí o lápàdé rí i pé òun ní láti ṣọ́ra nítorí ó dàbí ẹni pé òun ń gbàgbéra díẹ̀díẹ̀ òórùn sìgá tí òun mu ní Sẹ́ẹ̀lì fi mọ ibi tí òun wà òun ò gbọ́dọ̀ jẹ́ kí ènìyàn máa lè tọ́pọ̀ òun bẹ́ẹ̀ yẹn àjẹ́ èkó ní pẹ́ mọ́ Sẹ́ẹ̀lì ní sí ẹ̀fọn ọ̀wá yọyín lẹ́nu púpọ̀ níbi tẹ́ ẹ jókòó sí ìgbà ká lọ sí ẹ̀gbẹ́ ọ̀hún yẹn níbi tí ẹ̀fọn á ti dínkù díẹ̀ mo ti bá ń gbé àga aláṣọ kan síbẹ̀ ibẹ̀ náà sì látẹ́gùn dáadáa Sẹ́ẹ̀lì ò tiẹ̀ dúró wo lápàdé bí yọ́ gbà tàbí ò ní gbà láti sípò padà ọ̀ṣáájú ọ̀n lọ lápàdé náà dìde ó ń tẹ̀lé sí kọ̀rọ̀ kan nínú ahóró náà ibẹ̀ tó fi lápàdé pamọ́ ju ibi tí ọkọ̀ jókòó sí tẹ́lẹ̀ lọ àga aláṣọ kan wà nílẹ̀ níbẹ̀ lóòótọ́ bí Sẹ́ẹ̀lì ti wí wọ́n ti gà á sílẹ̀ Sẹ́ẹ̀lì ní bẹ́ẹ̀ bá sì fẹ́ máa mú díẹ̀ sí ó kúnlẹ̀ jàbújábú o lápàdé ní o ṣeun Sẹ́ẹ̀lì ó ti tó o ṣeun gan o kú àfiyèsí ìwọ ni yóò jẹ́ kí ara ó tù mí dáadáa kí ẹ̀fọn má sì jẹ mí Ọlọ́run á dá ọ sí ó jókòó lé àga aláṣọ náà ó sì fẹ̀yìntì ó ń wo Sẹ́ẹ̀lì kò sí ohun tí ó fi ọkàn rẹ̀ rò tán bí ó ti ń wò ó yìí kí ni Sẹ́ẹ̀lì wá ṣe aṣọ lásán ló dàbúrà yìí aṣọ tí ó fi sùn nítorí náà kì í ṣe pé ó ń lọ sí ọ̀nà jíjìn ni òun gan ló wá sínú ahóró náà kí ni ṣe tí ó fi wá òun wá ṣùgbọ́n ó di ìgbà tí ó bá sọ ohun tí ó wà nínú rẹ̀ jáde a kì í ti inú ọlọ́ràn mọ́ bí ẹni pé Sẹ́ẹ̀lì mọ ìrònú lápàdé ni bàbá ẹ dákun ẹ má sọ fún ìyá pé mo wá sọ́dọ̀ yín o nítorí wọn ò wí bí àwọn tí ń ti Ìbàdàn bọ̀ bá dé mo ti rí i pé wọ́n ti sùn dáadáa kí n tó yọ́ dìde kúrò lọ́dọ̀ wọn kí n tó wá yín lọ sí yàrá tẹ́ ẹ sùn sí lálẹ́ àná ńgbà tí mo dé yàrá ọ̀hún tí n ò rí ni mo wá ń wá yín kiri tí mo sì wá gbóòórùn sìgá tí mo fi mọ̀ pé ìyìn lẹ wà ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ àṣírí sì ni ẹ dákun ẹ má wí o lápàdé ọmọ ohun tó yẹ kí òun ó sọ tàbí kó òun ó ṣe láì jẹ́ kí ọmọbìnrin yìí fura pé ó ṣòro fún òun láti fi ọkàn gbogbo tán kò fẹ́ kí ó hàn ní ojú òun pàápàá nítorí náà ọ̀rọ̀ sọ pé irú ọ̀rọ̀ wo lọ̀rọ̀ náà Sẹ́ẹ̀lì sọ ojú abẹnú kò lẹ́sẹ̀kẹsẹ̀ kò fi ọ̀rọ̀ falẹ̀ rárá ó ní bàbá ẹ dákun ẹ tètè kúrò lábá yìí ẹ tètè lọ kí ilé ò tó mọ́ o ọ̀rọ̀ yìí bá lápàdé lójijì nítorí náà ó yà á lẹ́nu púpọ̀ ó dáhùn pé nítorí kí ló ṣe sọ bẹ́ẹ̀ kíní dé ó sáà gbọ́dọ̀ ní ohun tí o rí kó o tó mú irú ìmọ̀ràn yìí wá àbí ènìyàn kì í bá yín gbé abá yín ni àbí kí ló dé Sẹ́ẹ̀lì ní ọ̀wù ń ó kúkú wí ọ̀rọ̀ àṣírí ni o kẹ́ ẹ dákun o ṣe rí àwọn ọlọ́pàá kan wá èèyàn rí ọlọ́pàá àánú ni wọ́n ńgbà tí àwọn ará bàyí he wọ́n ní kí làwọn wáyé sí àánú ìyá tó bí wọn á ṣe yín bẹ́ẹ̀ bá rí wọn lọ́jọ́ náà ajá dáa jù wọ́n lọ lẹ́yìn tí wọ́n ti fi baba ńlá àyà jẹ wọ́n tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kó wọn lọ sí ibì kan tí wọ́n mọ̀ mo sì gbọ́ pé pípa ni wọ́n pa wọ́n wọn ò sáà padà dé Ìbàdàn tí wọ́n ti wá mọ́ agbègbè yìí ni wọ́n wọlé sí èmi a sì mọ fura púpọ̀ báwọn ìyá tí ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o mo rí i pé wọ́n ń fura sí pé ọlọ́pàá inú ni yín wọ́n kàn ń dọ́gbọ́n ọ̀nà àti mú yín sílẹ̀ di àwọn tí ń ti Ìbàdàn bọ̀ ni
kí àwọn yẹn wá sí yín bó bá ti wù wọ́n gbà tí wọ́n bá dé wọ́n sì ń ṣe bí ẹni pé àwọn ń ṣáájú yín tọkàntọkàn ni bẹ́ẹ̀ ni ẹ̀tàn gbáà ni o mo wá fọlọ́run bẹ̀ yín o ẹ padà jẹ́ sílé yín kẹ́ ẹ tó lọ ẹ dákun ẹ júwèé lé yín fún mi borí bá yọ mí tèmi náà ráàyè ìjàbọ̀ kúrò níyìn wọ́n wá yín kàn níbi tẹ́ ẹ bá wà o wọ́n sì ṣàlàyé tó kún ju èyí lọ fún yín ṣùgbọ́n ẹ sáà máa lọ bí tẹ́ ẹ ti wá Ọlọ́run ni mo fi bẹ̀ yín ẹ máa lọ o bí mo lè sọ jù bẹ́ẹ̀ lọ ń bá sọ ṣùgbọ́n nítorí Ọlọ́run nítorí àwọn èèyàn yín tó wà nílé yín tẹ́ ẹ ti wá ẹ jọ̀wọ́ ẹ máa lọ o kíákíá báyìí ni pẹ̀lú. Lápàdé tẹjúmọ́ Sẹ́ẹ́lì ojú rẹ̀ sì fẹ́rẹ̀ yọ jáde lágbárí rẹ̀ èyí tí òun a lè máa tan oúnjẹ bí àbí òótọ́ ni òun gbọ́ ohun tí Sẹ́ẹ́lì ń wí yìí tinútinú ló fi ń sọ̀rọ̀ ni àbírọ́ ló ń pa títàn ló ń tan òun àbú ń tọ́ òun sọ́nà ó fẹ́ fi ọgbọ́n lé òun kúrò kọ́ nìyí kò fẹ́ kó ń máa bá ìwádìí tóun wá ṣe lọ bó bá tilẹ̀ jẹ́ bẹ́ẹ̀ báwo ló ṣe mọ̀ pé ìwádìí ni òun wá ṣe ó ní ìyá àgbà náà ti mọ ohun tí òun bá wá nínú ọ̀rọ̀ òun ni wọ́n ti fura sí òun ni àbí báwo àjẹ́ alájẹ gbogbo Sẹ́ẹ́lì yìí wọ́n lóye púpọ̀ o òun rùn sìgá ló fi tọ́pọ̀ òun dé inú ahoro ó sì mọ ènìyàn tọ́jú ó ti gbé àga aláṣọ sílẹ̀ báwo ni ẹni tí ó fẹ́ kí òun ó kúrò lábàṣe gbé àga fún òun àtìyá jọ sọ̀rọ̀ nípa òun gbé Sẹ́ẹ́lì tún ní kó òun ó bọ́ sí ibi tí ó sápamọ́ ju ibi tí òun kọ́kọ́ wà lọ torí kíni ó fẹ́ gbé òun pamọ́ ní tòótọ́ ni àbí òun fúnra rẹ̀ ló fẹ́ sápamọ́ àwọn àjẹ́ alájẹ́ wọ́n ti mọ̀ pé ọ̀tẹlẹ̀múyẹ́ ni òun wá fi mú fẹ́lẹ̀ ni ìyá àgbà fẹ́ lo Yorùbá fún òun ó ń fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta ó ń bọ̀ òun lábọ̀ pa ayé tó tó fún òun Sẹ́ẹ́lì ní tirẹ̀ ò fi pó bọ́yọ̀ ó nà tán fún òun kì í boróboró kọ́ mọ̀kù ẹnì kankan mọ́ ni Sẹ́ẹ́lì ni Ọlọ́run rán sí òun àbírọ́ sì ni òun náà ń pa ìtànjẹ sáà pé oríṣiríṣi tútù ń bẹ gbígbóná náà ń bẹ lílọ tilẹ̀ tí jẹ́ lílọ báwo ọkùnrin kì í kú lẹ́ẹ̀mejì Lápàdé dá ara rẹ̀ lọ́kàn lé pé iṣẹ́ pàtàkì ni òun wá ṣe kì í ṣe ọmọbìnrin kankan ni yóò dẹ́rù bọ òun kúrò nídìí iṣẹ́ tí òun bá wá bí àjẹ́ rẹ̀ ń fò lọ́sàn-án kò lè fẹjú mọ́ òun kó wọn sá kúrò nídìí ohun tí òun ti Ìbàdàn bá wá sí Ìkìrìkú àti gbọ́ kí wọ́n sọ pé irú Sẹ́ẹ́lì ni yóò ṣe kùkù lájà lé òun kúrò ńgbà tóun ti fojú kan ohun tí òun wá etí wo ní gbọ́ Táíwò ní rẹ́rìn àríntàkìtì bọ́ bá gbọ́ kí òun padà sí Ìbàdàn lọ́wọ́ òfo ojú wo lòun ó fi pàdé Àúdù bí òun bá ṣàìsá ojo bẹ́ẹ̀ ẹkún kọ́ ni òun ó fi pa Angelina yẹn ṣé kò ń jọ̀wọ́ Tọ́lání sóko ẹrú ni kí lòun ó tilẹ̀ ti ròyìn rẹ̀ bí òun bá délé Ọlọ́run má jẹ́ ọkùnrin kì í kó lẹ́ẹ̀mejì lílọ kankan ò lè ṣẹlẹ̀ Lápàdé dìde ńlẹ̀ ọkàn rẹ̀ tún lọ sọ́dọ̀ Angelina òun àti Sẹ́ẹ́lì mọ̀ ju ara wọn púpọ̀ o wọ́n ju ara wọn bí ẹ̀jọ bákan náà ni àwọn méjèèjì rí látòkè délẹ̀ wọn ò ṣe wọn ò yára wọn ò ga ju ara wọn lọ àwọn méjèèjì ló pè jí àwọn méjèèjì ló pupa fò bákan náà ni wọ́n fẹ́rẹ̀ dàgbà mọ́ kò sí èyí tí ó kọlà nínú wọn sì jọ ṣe pẹ́lẹ́ngẹ́rin ọ̀kan sáà jẹ́ Ìgbádò bí ó ti fi ẹnu ara rẹ̀ sọ ìkejì sì jẹ́ Ìbàdàn gẹ́gẹ́ bí ìsọ̀rọ̀sí rẹ̀ Sẹ́ẹ́lì náà tẹjúmọ́ Lápàdé ó ń wò ó rororo ògbójúkò ńgbà tó ṣe ó ní bàbá àbí ẹ ò fẹ́ kó bí ara sóhun tí mo sọ ẹ ò fẹ́ ka ọ̀rọ̀ mi sí bí mo mọ tí mo lè fi búra ń bá búra bẹ́ẹ̀ n ò sì lè pẹ́ púpọ̀ jù lọ́dọ̀ yín báyìí kí n tó wọlé lọ káwọn ìyá tó jí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí wá mi ẹ má pe ọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọdé o nítorí mo rí pé ojú ọmọdé lẹ fi ń wò mí ẹ jọ̀ọ́ ẹ gbà mí gbọ́ o ẹ gba ọ̀rọ̀ mi rò ó bó ti parí ọ̀rọ̀ rẹ̀ yìí ó dì mọ́ Lápàdé gbàgì ó bẹ̀rẹ̀ sí ní sunkún inú ń bí Lápàdé pé irú èṣù wo ló fẹ́ tan òun yìí kì í ṣe pé òun ò mọ̀ tẹ́lẹ̀ pé ìnira ní láti wà nínú iṣẹ́ tí òun wá sí òun sì ti ṣírò rẹ̀ mọ́ kó òun ó tó kúrò nílé kó òun ó tilẹ̀ tó dáwọ́lé ìwádìí òun mọ̀ọ́mọ̀ tọrùn bọ́ ni kì í ṣe pé ó bá òun lábo Sẹ́ẹ́lì bá fẹ́ kó máa sunkún bó bá fẹ́ kó máa sun ẹ̀jẹ̀ òun ò ní wò ó lójú débi tí àánú rẹ̀ ó fi ṣeun a ò sáà lè bẹni ní ẹ̀bẹ̀ ọ̀ràn kíké gan ló yẹ kó òun ó ké mọ̀ kókó lọ́dọ̀ òun ṣùgbọ́n ó tún dá rò pé kó bóyè kún òun
kò sì mú ọgbọ́n dání kó ń ọmọ pariwo níbẹ̀ yẹn òun ọ̀tàrí rẹ̀ ni tí yóò fi mọ̀ wípé ọ̀rọ̀ òun kò tà fúnra rẹ̀ ni yóò mọ̀ wọnú ilé lọ. bó bá wá fẹ́ kó ń àtìyá àjẹrè ọjọ́ lọ pamọ́ pọ̀ kí wọ́n dá gbogbo bírà tó bá wù wọ́n. bẹ́ẹ̀ ni Sẹ́lí ń sunkún lọ sá láì mọ̀ tí Lápàdé ń rò lọ́kàn ń bẹ Lápàdé pé kí ó máa lọ àbí nǹkan kan ṣe ọmọbìnrin ni àbó ń ṣe ńláńlá ni kò gbúrò ọgbọ́n ló ń lò ó ní Sẹ́lí ohun tó wí fẹ́rẹ̀ má yé mi o nítorí àdìtú pọ̀ nínú rẹ̀ jẹ́ kí n máa yọ jáde lọ́kọ̀ọ̀kan kó máa tú. ó sọ lẹ́ẹ̀kan pé bí Ọlọ́run bá yọ ọ́ kúrò níhìn kí ni ìtumọ̀ yẹn kò wọ́ láti wà níhìn ni báwo ló ti jẹ́ sí wọn níhìn. Sẹ́lí túra lára Lápàdé ó ní ẹ ṣeun ńgbà tí àwọn bàbá mi ń bá àwọn aládùúgbò wa kan báyìí ṣẹjọ́ ilẹ̀ owó wa dá wọn wá lọ kówó lọ́dọ̀ ẹni tí wọ́n ń pè ní Táíwò yẹn. Táíwò ní àfi bí àwọn bàbá mi bá lè fi mí dí owó náà kí wọ́n jẹ́ kó ń fẹ́ mi. àwọn bàbá mi ní kò burú ṣùgbọ́n kó mú sùúrù títí ń fi jáde iléèwé ṣùgbọ́n Táíwò takú ó ní mo lè jáde tán kí n sọ pé ń ọ̀fẹ́ òun mọ́ ó ní àfi kí wọ́n jẹ́ kí òun ọmọ mú mi lọ ló bá mú mi wá sọ́dọ̀ ìyá rẹ̀ ní. bàbá mi ní àwọn ò rí owó náà san kó tó pẹ́ mo ní bí wọ́n bá rí kí wọ́n wá mú mi padà mo lọ ń bá jẹ́ kí bàbá mi ó tètè rówó wọ́n wá dá mi sílẹ̀ mo ti jẹ́ nìyẹn ò Lápàdé ní. ó sì rò pé bí o ti wà yìí náà ló tún wà ńgbà tí bàbá rẹ̀ bá wá dá ọ sílẹ̀ Táíwò ní fi ọ́ sílẹ̀ bí èmi ti rò nítorí o ti kúrò ní ọmọdé ọ̀rọ̀ náà sì lè mọ̀ yá tó bí o ti ń rò ó bí o bá bímọ 2 tàbí 3 kí wọ́n tó wá sanwó rẹ̀ ńkọ́. Sẹ́lí ní èmi kọ́ òkú mi gan ò lè bímọ fún Táíwò ká tó páàyè mi òun gan ò dárú rẹ̀ lásàrí kí tilẹ̀ wò mí wò bó bá wá sí èmi sí Táíwò ọwọ́ òsì la fi tàka bú ó fi ọwọ́ òsì tàka sórí. Lápàdé mi rí kò fọhùn sí eléyìí ṣùgbọ́n wá mọ̀ wípé ọmọbìnrin náà ń sọ òtítọ́ kì í ṣe irọ́ ló ń pa ọ dára ṣé wọn ò dá ìgbà kankan pé àkókò báyìí ni wọ́n wá san owó náà. Sẹ́lí ní ẹ̀mẹ́gùn ò tilẹ̀ mọ̀ wípé ó lè pẹ́ tó báyìí ó ti pẹ́ jù ní tèmi ó tó oṣù 6 tí mo ti dé abà yìí ó ní mo ṣe bẹ̀yìn pé kẹ́ ẹ máa lọ sí Ìbàdàn kí n kúkú jẹ́wọ́ fún yín mo fẹ́ pé kẹ́ ẹ lọ sọ ní Ìbàdàn pé ẹ mọ ibi tí wọ́n ti ń gbin igbó ní bí ẹ̀yin nìkan bá ní ẹ fẹ́ wá mú àwọn ará abà yìí wọ́n kàn pa yín dànù ní o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ kó ọlọ́pàá púpọ̀ wá kẹ́ ẹ wá kó gbogbo wọn lọ inú mi ò fi dùn ní o wọ́n mú yín dé oko gbẹ́kúta tí wọ́n gbin igbó ọ̀hún sí wọ́n ti bẹ̀rẹ̀ sí í já agbọ̀n tí wọ́n sì ti jájọ sínú abà yìí tó 12 báwọn ọlọ́pàá bá ti wá kó wọn èmi ó ráàyè bọ̀ nínú oko ẹrú tí mo wà yìí ẹ dákun nítorí tèmi ẹ wá máa lọ sí Ìbàdàn ẹ lọ kó àwọn ọlọ́pàá wá mọ́ ara yín. ọkàn Lápàdé kan kò tí ì gba ọmọdébìnrin yìí gbọ́ tán nítorí ayé le ó lè jẹ́ irọ́ ni gbogbo ohun tí ó ń sọ ṣùgbọ́n ó wí nísinsìnyí pé wọ́n já igbó tó tó agbọ̀n 12 sínú abà yẹn kò sáà lè fìyẹn parọ́ nítorí irú irọ́ yẹn kò ṣòro já ṣùgbọ́n bí igbó bá wà níbẹ̀ tí ó ń sì fi ojú ọ̀hún rí báyìí òun a lè wá lọ sí Ìbàdàn lọ pé ọlọ́pàá wá bí wọ́n bá ti kó igbó náà kúrò kóhun ó tó padà dé sí abà ńkọ́ òun á wá di onírọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá Áódù Kàrímù ìbá tutọ́ sókè ìbá fojú gbani. Sẹ́lí rò pé òun gbọ́n kọ́ nìyí àbí kò rójù bẹ́ẹ̀ lọ ni àbí òótọ́ ọnú rẹ̀ ló ń sọ ni kóhun ó wá sọ fún gbogbo ayé tán pé òun rí erin kí wọ́n débẹ̀ kí wọ́n bá èkúté tàbí kí wọ́n má tilẹ̀ bá nǹkan kan níbẹ̀ mọ́ irọ́ o ènìyàn kì í lọ bẹ́ẹ̀ àfi ẹni tó bá fẹ́ kí aráyé fi òun ṣẹlẹ́yà kò jẹ́ kí Sẹ́lí ó fura pé báyìí ni òun ronú ó ní Sẹ́lí wàá gbọ́ náà o n ó ṣe bó o ti wí bó o bá ṣe ìlérí kan fún mi. Sẹ́lí ò tí ì jẹ́ kí ó parí rẹ̀ kí ó fi wí pé kí lẹ̀ ń fẹ́ kí n ṣe kò sí ìrànwọ́ tẹ́ ẹ fẹ́ tí n ò ní fún yín bẹ́ẹ̀ bá ṣáà ti gbà láti máa lọ mi tẹ́ ẹ bá rán mi lọ n ó lọ bí àwọn ìyá ò bá ti ní mọ̀ n ò ní fi ìgbà kan kúrò lọ́dọ̀ yín èkùrọ́ lalábàákú ẹ̀wà ẹ̀pa ọ̀rẹ́ Lápàdé kò mọ bí ó ti lè mọ bá ọ̀rọ̀ lọ ó ń dọ́gbọ́n kóun ó lè lé Sẹ́lí wọlé láì jẹ́ kí ó fura pé lílé ni òun lé òun nítorí dídúró tí ó dúró tí òun yìí ó ń dì òun lọ́wọ́ àti ronú ọ̀nà tóun ó gbà tako ohun tó fẹ́ ṣe nítorí náà ó ní Sẹ́lí ó ṣeun gbà ń lọ sí Ìbàdàn kíákíá ṣùgbọ́n kí n tó sọ ọ̀nà tó fi ràn mí lọ́wọ́
jẹ́ kí n tún béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ. Mo fẹ́ kó dárúkọ gbogbo àwọn tó máa ń wá ṣiṣẹ́ nínú oko igbó nìyí lọ́kọ̀ọ̀kan kó o sì ṣàpèjúwe wọn fún mi. Ó ṣàyẹ kí n rí nǹkan ròyìn bí mo bá dé Ìbàdàn. Lẹ́yìn èyí ó júwe ibi tí oko igbó náà wà fún mi kí n lè mú àwọn ọlọ́pàá lọ síbẹ̀ tààrà. Kí Táíwò àti àwọn alábàárìn rẹ̀ ọmọ bá fura pé ìwọ ni ó tọ́ka ibẹ̀ fún mi. Ó rò pé eléyìí yóò já Sẹ́ẹ́lì láyà tó bẹ́ẹ̀ tí yóò fi sá lọ nítorí kò ní fẹ́ sọ àwọn tí ń gbin igbó kò sì ní fẹ́ júwe oko igbó fún òun. Àṣé irọ́ ni. Sẹ́ẹ́lì dáhùn ó ní wọn kò kó wí. Wọn ò lè mọ̀ pé mi mọ sọ fún yín bí wọ́n sì mọ̀ ńgbà tọ́lọ́pàá bá ti kó wọn kí ló tún kù. Ṣé ẹ̀rí èyí tí wọ́n ń pè ní Táíwò ìyẹn gan ni ẹni tí sọ jù bẹ́ẹ̀ lọ. Ńgbà tí wọ́n ń gbọ́ tí ìyá àgbà ń lọ bò sí láti inú abà lọ́hùn wípé Sẹ́ẹ́lì Sẹ́ẹ́lì o. Sẹ́ẹ́lì tagìrì wọ́n dáhùn pé ó ìgbẹ́ mọ́ wáyà nínú ahóró nìyí o. Mo ní kí n má jí ni o. Ẹ sì wá ń pariwo bẹ́ẹ̀ yẹn tẹ́sí mọ̀ pálíjò sùn sábà ẹnì jẹ́ wọn ó sùn kọ́ kẹ́ ẹ mọ̀ kí báyìí láàjì. Ìyá àgbà tó ké lọ́hùn ó ní wọn wà ní ké ńgbà mọ́tají tí ń rí ọ lórí ẹni ṣe mọ́ béèrè rẹ ni ńgbà òṣìṣẹ́ bẹ́ẹ̀ lánàá tápè bẹ́ẹ̀ ló ṣe wọ́n mọ̀ sí mọ̀ pé pò ń bẹ lọ́dẹ o. Ó sì gbé pò ó yàgbé ọ̀hún sí ńgbà gbẹ̀ngbọ̀n lóru bọ́dàárọ̀ ó dànù kọ́ ẹ̀rù ìbọ̀ ni. Sẹ́ẹ́lì ni ẹ fi mí sílẹ̀ ọjà rí ṣé lójú àlejò náà ni wọ́n máa gbé pò ẹ ti ẹ̀ sì dákẹ́ díẹ̀ àbí tí jẹ́ ẹ jí wọ́n lẹ́kọ̀ọ́ bí nǹkan sì gbé mi jẹ nínú ahóró náà ni ẹ jẹ́rìí sùn. Ìyá ṣe ọ̀wọ́lé lọ ń tirẹ̀ wọ́n pàlẹ̀kùndé mọ́ra sọ́hùn ṣùgbọ́n kò yí igi dí i lẹ́yìn lọ́hùn. Sẹ́ẹ́lì wa kọjú sí Lápàdé ó ní ṣé ẹ̀yin náà rí báyìí pé n ò lè sọ nǹkan kan fún yín mọ́ lónìí. Ó gbé ọwọ́ rẹ̀ léjìká Lápàdé ó ní ẹ sáà dákun ẹ máa wá lọ sí Ìbàdàn Haúsá àjọ pàdé lọ́hùn bó ṣe ìgbà tẹ́ bá ń bá àwọn agbègbè wọ̀nyí ṣẹjọ́ ajẹ́gbẹ́ ó dìgbà kan náà nìyẹn sà. Ó kúnlẹ̀ ó sì ń wọlé lọ. Lápàdé ń wo àkànṣe rẹ̀ lọ. Sẹ́ẹ́lì ọmọ ní Sẹ́ẹ́lì o. Ní ẹsẹ̀ rẹ̀ lásán wò nìyàn ìdúró rẹ̀ ẹdúgbẹ́ ni ẹ tún wo àkànṣe rẹ̀ kò sí bó ti rí ni. Lápàdé mẹ́kànlẹ̀ ó ń rò ó pé àbí kò ń pè padà nítorí ọ̀rọ̀ pọ̀ tóun fẹ́ bá a sọ kò tí ì dáhùn gbogbo ìbéèrè tó ń bí tán. Wọ́n sì tún fẹ́ bí ní nǹkan kan mìíràn gbogbo òun má lè má rí mọ́ nìbàdàn kò ní la rí kò sẹ́ni tó mọ̀ la. Ohun tó lè máa fi ẹ̀rọ̀ wọ́ọ́rọ́wọ́ dáhùn báyìí bó bá dé Ìbàdàn tí ara bá ti rọ̀ tán ó lè má fẹ́ dáhùn tààrà mọ́ kó ń ó bẹ̀rẹ̀ ní àsìkò tó wọ̀ nítorí ìgbà ara là búra ẹnì kankan kì í bú Ṣàngó lẹ́rùn. Sẹ́ẹ́lì ti dé ẹnu ọ̀nà ó ṣílẹ̀kùn pìrí ó sì wọlé lọ. Ronú oríṣiríṣi ọ̀jẹ́ kí Lápàdé ó tètè dìde wọlé lọ. Orí àga aláṣọ náà ló tún jókòó lé tó fi ń ro gbogbo ọ̀nà tóun lè gbà kẹsẹ̀ sí ọ̀rọ̀ àwọn agbègbè yìí. Ó tún mú sìgá kan ó tún sáná sí i. Sẹ́ẹ́lì kúkú ti mọ ibi tóun wà. Ìyá àgbà ò sì ní jáde nítorí náà wọ́n lè máa mu sìgá òun lọ bó ti wù òun. Bó ti mu sìgá rẹ̀ lọ òórùn bẹ̀rẹ̀ sí í kùn ún tó fi jẹ́ pé èkú káká ló fi mu sìgá náà tán kòrùn tó gbé e lọ. Ó fẹ́rẹ̀ má mọ ìgbà tó sọ àjókù sìgá náà sílẹ̀ ó sùn lọ lórí àga lẹ́sọ̀ ńbẹ̀ ó ń gba fẹ́fẹ́. Ibi ilẹ̀ bá sú ọwọ́ sí ní sùn sí ibi ayé bá ti bá ni láti jẹ́. Lápàdé sùn lọ fanfan lórí àga lẹ́sọ̀ tí Sẹ́ẹ́lì gbé fún un. Nínú ahóró ní àbá Táíwò ó tají gèrè lẹ́ẹ̀kan ó ní àbá Táíwò tilẹ̀ ní àbí àbá Jàkùmà ṣùgbọ́n oorun ò jẹ́ kó wá ìtumọ̀ sí ìbéèrè pàtàkì yìí. Ó tún sùn lọ sí oorun nígbà tọwọ́ ọmọdé ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ajókòńdó gbàgbé ìgbà tí kọ ajókòńdó kówó ó sì ń gba rẹ̀ kò jẹ́ fi ọgbà sísìn náà ṣeré bí ó bá fi iṣẹ́ náà jáfara olówó yóò bínú sí i. Ajókòńdó wá mutí yó ní ọjọ́ kan ó gbàgbé àti lọ ṣiṣẹ́ nínú oko olówó. Lápàdé gbàgbé ohun tí ó lè dé Ìkìrìkú ó sì sùn lọ sí ibi tí ọwọ́ ti lè tètè tẹ́. Ó gbàgbé pé ìyá àgbà ti fura sí òun àti pé ohunkóhun ni ó lè ṣẹlẹ̀ sí òun. Ó tún tají lójijì láì mọ̀ tí ó jí òun ṣùgbọ́n ọkàn rẹ̀ jẹ́ ẹlẹ́rìí pé kinní kan ló jí òun sì gbọ́dọ̀ wádìí rẹ̀
kóun ó tún tó lè sùn. Ó wò yíká kò rí nǹkan kan, kò sì rí ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni kò sì gbọ́ nǹkan kan. Ara ṣà ń rò fún un pé ohun tó léwu wà nítòsí, irú ewu tí ṣe ní ọmọ. Ńgbà tó ṣe, ó bẹ̀rẹ̀ sí gbọ́ ohun orin tó dàbí orin rẹ́kọ̀dù. Ó pẹ́ púpọ̀ kó tó hàn sí pé rédíò kan ní ń kọrin lọ́ọ̀kan ni orin náà ti ń wá, kì í ṣe láti inú abà tàbí láti ibòmíràn nítòsí. Kíá ni oorun ti dá lójú rẹ̀. Wọ́n ní rédíò alásomọ́lẹ̀ ara ògiri náà kèrèkú ni. Kò dájú bó tiẹ̀ wà níbẹ̀ ohun rẹ̀ wá lè dé yìí bí. Ọ̀rọ̀ òru ṣòro sá, ohun a máa rìn jìnnà lóru. Kò tiẹ̀ lè jẹ́ rédíò alásomọ́lẹ̀ nítorí aago 12 ní dákẹ́. Aago 3 ń sì ń láti fẹ́ lù báyìí. Àkùkọ ti fẹ́ máa kọ. Kì í ṣe rédíò ìkèrèkú lélẹ́yìí. Bí ó ti ń ronú yìí lọ, ohun rédíò náà túbọ̀ ń dún ketekete sí i. Ó dàbí ìgbà tí ohun rẹ̀ ń súnmọ́ ọ̀dọ̀ ń sí i. Àjẹ́ pé rédíò alágbèéká ni, rédíò onífàlọ́wọ́. Ẹnìkan ní ń gbé kọjá nítòsí abà yìí. Bóyá olúwa rẹ̀ sì ń gbé bọ̀ nínú abà náà ni. Wọ́n bá ṣe abà náà ni onítọ̀ ń bọ̀. Ta ni olúwa rẹ̀? Ta ni ń gbé rédíò bọ̀ sí abà yìí lóru ọ̀gànjọ́ yìí? Aya rẹ̀ bẹ̀rẹ̀ sí já díẹ̀díẹ̀. Ó dìde nílẹ̀, ó súnmọ́ ẹnu ọ̀nà abà sí. Ṣùgbọ́n kò dúró sí ibi tí ènìyàn ti lè tètè rí ọ̀sápamọ́ ni. Ó wá lè ṣe olè ní bọ̀ bí o. Ó lè a sì lè máa bọ̀ kó gbé rédíò lọ́wọ́. Ṣùgbọ́n ó lè ti mọ̀ pé ìyá àgbà àti sáré nìkan ní ń bẹ lábà, kó sì máa bọ̀ láti rẹ́ wọn jẹ. Orí gbére yàgbẹ́ ni ló fi fẹ́ dáwọ́ tẹ́lẹ̀. Lápàdé bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ ènìyàn mọ́ orin rédíò náà. A jẹ́ pé kì í ṣe ẹyọ ẹnìkan ló ń bá rédíò náà bọ̀. Wọ́n pé 2 tàbí ju 2 lọ. Wọ́n ń dẹtí láti gbọ́ ohun tí wọ́n ń sọ. Rédíò ni ohùn rẹ̀ hàn sókè tí àwọn tí ń sọ̀rọ̀ tètè dé ọ̀dọ̀ Lápàdé tó bẹ́ẹ̀. Ńgbà tí wọ́n súnmọ́ abàṣá, wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa. Ẹnìkan ní bákùkọ bá ti kọ́ ní kí Táíwò lọ dúró lọ́jà kèrèkú kó máa sọ gbogbo àwọn tí bá ń ti Ìbàdàn dé. Kó àwọn jàǹdùkú tó wà nílé mi bí wọ́n bá ti ń sọ̀kalẹ̀ ní kí tọ́ọ̀gì ọmọ lù wọ́n, kí wọ́n mú Lápàdé, kí wọ́n jálẹ̀kùn ẹ̀, kí wọ́n fínísì rẹ̀ síbẹ̀, kí wọ́n bẹ́rí rẹ̀. Ẹ sáà rọra sí tàbántí ẹ o. Ntí ọ̀jẹ̀ ní wá kiri ń tiẹ̀, àwa náà lè mú lò bí Lápàdé bá ti kú lọ́nà. A ó tiẹ̀ rí lò gan-an ni. Àmọ́ bẹ́ẹ̀ bá ti mú un ni ẹ bá ń yọ léyìn 6 ẹ̀wẹ́nu èmi náà ni. Wọ́n rẹ́rìn lọ́hùn-ún. Ẹlòmíràn tún bẹ̀rẹ̀ sí fọhùn. Ó ní Lápàdé ni o, Tàfá ni o, kò sí èyí tẹ́mi ò ní hàn léèmọ̀ nínú wọn. Àwọn ọmọ àlè kí ni wọn ò fojú mi rí tán lè jáńpákó. Ọlọ́run ṣàjọwọ́ mi ó tẹ̀ wọ́n. Àwọn ọmọ gọ́tà ẹ̀sìn mo fẹ́ mọ́ ríran tààrà láti gbà náà mọ́. Ẹnìkan tó ní ẹ̀ sì jẹ́ àdọ́gbọ́n tàn wọ́n wá sábà ní. Kẹ́mi dúró dè wọ́n kéèkó. Kí n pé mo ti sá kúrò lẹ́yìn yín. Kí n pé mo mọ ibi tí Táíwò àti Tìámíyò wà ń kéèkó. Kí n pé wọ́n ká lọ síbẹ̀. Ẹ̀yin ó sì ti dúró dè wọ́n ní kí n tó mú wọn dé. Wọ́n kúkú tẹ̀lé mi torí a kì í gbọ́n bí ẹ ti ń tan ni ẹlòmíràn ni ìwọ́ pánú rẹ máa ń tiẹ̀. Ọ̀fẹ́ tàn wá kọ́. Lóòótọ́ ni a kì í gbọ́n bí ẹni tí ń tan ni ṣùgbọ́n iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì. Ẹ̀ẹ̀kan náà látàn ní tan ní mọ́. Àwo ò ní jẹ́ kó o tàn wá mọ́ lẹ́ẹ̀kejì. Ó wá fẹ́ fọgbọ́n sá lọ kó o wá lọ dára rẹ pọ̀ mọ́ Lápàdé àti ọlọ́pàá bó ti wí lánàá nílé Tìámíyò. Ẹnìkan ní ẹ má dá lóhùn. Ó tilẹ̀ wí lánàá pé iṣẹ́ tá à ń ṣe ti sú òun. Lápàdé gan ló sọ fún un. Ó ṣe bí ìyẹn á tú òun sílẹ̀. Bóyá báwọn ọlọ́pàá ọ̀bá mọ́ ilé àwọn àdìó bọ̀ lánàá ni. Lápàdé ìbá ti túlẹ̀, ìbá sì ti bá wọn lọ. Ọmọ gbọ́n o, kò ráàyè lọ nígbà yẹn. Ó wá fẹ́ lọ báyìí. Máa lọ ká máa wù ọ́. Ẹlòmíràn ní ẹ̀yin ẹ fílẹ̀. Ẹ jẹ́ ká wọnú àbàtàn náà. Sẹ́mi ò tí ì bí ní nǹkan kan. Yóò ṣàlàyé fún wa bó ti jẹ́. Yóò wé ń tọpa wọ́n pọ̀. Ọlọ́run ní ọkọ̀ wọ kíní burúkú ìláyé. Ìwọ ọ̀dàlẹ̀ yìí, èyí yí ọ lọ́wọ́ ná. Kò ní ìrẹ́ kúkú kọ́. Ọkàn Lápàdé ń lò kèèkè bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ wọn yìí. Ẹ̀rù ń bà á. Kò tí ì rí àwọn tí ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n à ń kí à ń sà á. Ọlọ́mọ ẹni ó kú. Ó mọ̀ pé àwọn tí ń bọ̀ yìí ò gbàgbọ́ rárá. Ara wọn ti gbẹ̀kan. Táíwò ń bẹ nínú wọn. Tìámíyò ń bẹ níbẹ̀. Kọ́lá ń bẹ níbẹ̀. Délé náà wà níbẹ̀. Bóyá àwọn mìíràn tún wà níbẹ̀ pẹ̀lú. Lápàdé dúró sára ògiri ń bẹ̀. Wọ́n retí àti dé wọn. Wọ́n dé, wọ́n dúró lẹ́nu ọ̀nà. Ẹnìkan súfè kọrin yìí pé
kìtàkìtà tán bẹ̀ jẹ́jẹ́ ló kù. Ó súnfẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin. Lápàdé ń wò wọ́n lọ́ọ̀kan. Àwọn 5 ni. Ọmọ kékeré kan sì kẹfà wọn. Ọmọ lójó kan báyìí ni. Ó wọ aṣọ bọ́síkọ́nà, aṣọ tí wọ́n ń pè ní yámútẹ̀rẹ̀. Àwọn ìṣòbò á ní come and take your own. Lápàdé dárẹ́rìn níbi tó sápamọ́ sí. Ilẹ̀kùn ẹnu ọ̀nà rọra sí pẹ́ lọ́hùn-ún. Ìyá àgbà náà sì yọjú sóde ó ní ẹ máa wọlé o, ilẹ̀ mọ̀ ṣú, àwa lẹ́ẹ̀nì dé mọ́ lónìí nù, àlejò tó fòru wọ̀lú ìgídá ní ọjẹ́ o, àwa ń pé lọ́la lẹ́ẹ̀tò dé làwa bá lọ sùn tíá bálẹ́bálẹ́ àfọmáyòfáyò ènìyàn sì sùn lọ́ọ̀dẹ rẹ̀ kọ́ fọ́rùn rọ. Gbogbo wọn dọ̀bálẹ̀ kí wọ́n sì jọ wọlé lọ. Wọ́n pa ilẹ̀kùn dé sọ̀hún. Lápàdé ògbúrò wọn mọ́ fún sáà kan. Ó dúró ó retí ó remú ó rejú kò gbọ́n kankan. Ló bá dìde ló ń fi ìgórí ẹsẹ̀ gúnlẹ̀ sósòsó lọ sọ́nà ẹnu ọ̀nà. Ọ̀rọ̀ rà ń tẹ̀lẹ̀ bí ẹni pé ilẹ̀ ó lù mọ́ òun lẹ́sẹ̀ bó ń bá tẹ̀ gidigidi. Ó mọ̀ pé kóun ó tó yí gbogbo abàkú tán òun ó dé ibì kan tóun ó ti máa gbúrò ọ̀rọ̀ láti inú ilé. Bóyá ọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ ni wọ́n ń sọ lọ́hùn-ún ṣùgbọ́n ó mọ̀ pé ìbínú ni wọ́n fi wọlé lọ. Ọ̀rọ̀ líle ni wọ́n sì máa sọ sí délé. Ògiri àti ilẹ̀kùn ni ò ní jẹ́ kí òun máa gbọ́. Wọ́n fẹ́ fi orí ọ̀rọ̀ délé tì síbì kan nítorí wọn ò jẹ́ fi ejò sórí òrùlé sùn. Ọ̀rọ̀ rà ń yọ yí ilé náà po. Ó ń tẹlẹ̀ múyẹ́. Ó dé egun ilé kan nígbà tó gbọ́ yé mo kú o, ẹ dákun mo mọ̀ dáràn o. Ó ń gbọ́ gbù. Ó ń gbọ́ ṣàì. Ọ̀rẹ́ ń dún nínú ilé bí ẹni pé wọ́n ń ṣe égún bẹ̀. Ó mọ̀ pé égún kọ́ ènìyàn ni wọ́n ń nà bẹ́ẹ̀ yẹn. Kò sì ní wíwá lọ títí kéèyàn tó mọ̀ pé Délé ni yóò jẹ́. Délé ló dá wọn lọ́rùn. Ọ̀tọ̀ kùsọ̀ bọ́ sẹ́yìn ògiri níbi tí igbe náà ti ń wá. Ó ń gbọ́ kìtìkìtì nínú ilé. Wọ́n ń rọ́ gidi lọ́hùn-ún. Ariwo ń ṣe gèè. Ariwo ń sọ láì. Nínà náà pọ̀. Lápàdé ń gbọ́ èrò pàṣán àti ìkúùkú àti ẹ̀sẹ́. Wọ́n ń dawọ́ borin. Wọ́n sì kìtì máa lọ́hùn-ún. Ó ń gbọ́ bí wọ́n ti ń fìyà jẹ Délé. Ó sì ń gbọ́ bí Délé ti ń kérora. Irun orí rẹ̀ ń dìde níbi tó wà lẹ́yìn ògiri ń bẹ̀. Ó ń ṣe bí ẹni pé kó jálẹ̀kùn wọlé ṣùgbọ́n ó mọ̀ pé ìyẹn kò mú ọgbọ́n kankan dání. Ó tún fetí mọ́ ògiri ń bẹ̀. Ó ń fi gbogbo ara gbọ́n tí ń ṣẹlẹ̀ nínú ilé. Kò ì dé lára ọgbà. Kò fura títí ẹnìkan fi fọwọ́ tọ́ ọ látẹ̀yìn. Ó ta wàyí. Ó fò sókè. Ó fẹ́ ké ṣùgbọ́n onítàn ti gbá a mú. Onítàn ní èmi ní ọ̀gá. Kí n má bàa pariwo ni mo fi dì yín mú báyìí. Ó ń sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ ni. Tàfá ni ó dúró ti Lápàdé. Ó daṣọ bora. Ó gbé àpò ìfàlọ́wọ́ Lápàdé lọ́wọ́. Ó pẹ́ púpọ̀ kí ọkàn Lápàdé tó balẹ̀ kó tó lè wí pé Tàfá ó lè pànìyàn. Òun náà yọ ọ̀rọ̀ sọ ni o. Ọwọ́ tí Tàfá fi gbá a mú ń dùn ún lẹ́yìn ọrùn níbẹ̀. Àṣé báyìí ni ọwọ́ Tàfá máa ń rí lára àwọn tó bá ń bá jà. Ọ̀tọ̀ọ̀tọ̀ kì í ṣèjà nìyí o. Ó ní ọ̀gá òun lòún fọwọ́ tọ́. Àwọn méjèèjì jọ ń gbọ́ bí wọ́n ti ń na Délé nínú ilé. Bí Délé sì ti ń sunkún bí ẹni ọ̀fọ́sẹ̀. Wọ́n nà á láì láàánú. Òun náà ń sunkún láì mọ níwọ̀n. Ó ń ké tàánú. Ohùn rẹ̀ kò sì jálè dáadáa. Nígbà tí ó pẹ́ tí wọ́n ti ń nà á, ó ń rẹ̀ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n àwọn tí ń ná ò sí wọ̀. Wọ́n ṣàtún nà á sí ni. Wọ́n tì í bí igbá. Ńgbà tó ṣe Lápàdé gbóhùn Délé tí ń wí pé ẹ jọ̀wọ́ ẹ fún mi lómi. Òǹgbẹ́ ń gbẹ mí ẹ dákun. Mò ń kú lọ. Ẹ jọ̀wọ́ ẹ dákun. Ẹ dábọ̀ ẹ ṣe sùúrù. Ẹ jọ̀wọ́ ẹ fi yèdénú. Ẹ ṣàánú mi. Àṣìṣe ni mo ṣe. Mo fẹ́ tàn wọ́n ni. Kọ́wọ́ yín ó lè bá tì wọ́n ni mo wí. Ẹ dákun ẹ fún mi lómi. Òǹgbẹ́ ń gbẹ mí ni. Mò ń kú lọlẹ̀ ń wò yìí. Ẹ ṣàánú mi. Ẹnìkan ní oró tó jẹkú nìyẹn. Omi kọ́ omi ni. Ṣé o kò mọ̀ wípé bí àwọn ọlọ́pàá bá rí wa mú wọn ó fìyà jẹ wá ni? Ta ni lè sọ ohun tí wọn ó ṣe sí wa? Ṣùgbọ́n ìwọ kọ́kọ́ jìyà tìrẹ níyìn ná. Ìwọ lójúwèé yín fún Lápàdé. Lápàdé ò sì ní sáì wá. A ò lè ṣàánú rẹ. Oró tó fẹ́ dá wa làwa náà ń dá ọ sílẹ̀ yìí. Ẹni sọ òkúta lóní ló ní ká sọ ìdàrọ́ lu ohun. Ìwọ fẹ́ kú bá wa ni
ṣùgbọ́n a kò ní jẹ́ kó sojú rẹ̀. Ẹni tó bá ní kí wọ́n fi orí òun fọ́ àgbọn kì í jẹ nínú àgbọn òun. Ẹnìkan tó ní àpọ́nlé ní gbogbo wọn yẹn. Ìbí Lápàdé àti Tàfà rẹ̀ nìkan ló júwèé gbé fún. Àwọn yẹn láṣọ kan ju bí ẹ ti ń rò lọ. Wọn ò ní fi ọ̀rọ̀ lọ àwọn ọlọ́pàá rárá. Wọ́n á lérò pé àwọn lè dá wa mú fúnra wọn. Bí wọ́n tilẹ̀ lọ pe àwọn ọlọ́pàá, yẹ̀yẹ́ ni àwọn wọ̀nyí ọmọ fi wọ́n ṣe. Wọn ò ní dá wọn lóhùn kí àwọn Lápàdé fúnra wọn tó wá di àárọ̀. Ó wá lè jẹ́ pé wọ́n ò jí wá ni o. Ìyẹn ni n ò lè sọ. Bá a bá sì ti lọ gẹ̀gùn dè wọ́n kọ̀ tán, ká lọ dúró dè wọ́n ní kòrèkú. Kí Táíwò jí lọ báyìí. Bá a bá tètè mú wọn, abọ́ nìyẹn. Ṣùgbọ́n bá a bá fi wọ́n falẹ̀ tàbí kakọ etí dídí sí agbẹ́ nìyẹn o. Lápàdé dárẹ́rìn níbi tó wà. Wọ́n sọ̀rọ̀ lọ́hùn-ún nípa Lápàdé láìmọ̀ pé Lápàdé ń gbọ́. Láìpẹ́ Lápàdé gbóhùn ìyá àgbà tó wí pé bàbá Fáwúsá ẹ wò mí ná, ẹ pàdé mi ní. Ó gbọ́ tí ẹnìkan dìde lọ. Kò tó ààbọ̀ ìṣẹ́jú tí ó sì kíyèsí pé ilẹ̀kùn iwájú ìta ti ṣí. Ó sì rí ìyá àgbà tí ó jáde sóde. Tìámíyù náà jáde, ó dúró tì í níta. Lápàdé wá mọ̀ wípé Tìámíyù ni bàbá Fáwúsá tí ìyá àgbà pè. Ó pè é jáde láti bá a sọ̀rọ̀. Ṣùgbọ́n Lápàdé ò mọ ohun tó fẹ́ bá a sọ, ó fetí lélẹ̀. Ìyá àgbà ní mò ń gbọ́ ọ̀rọ̀ yín lọ́nlọ́n ni o. Mò ń gbọ́ pé ẹ̀ ń sọ pé ẹ̀ ń lọ pàdé ẹnìkan tẹ́ ń pè ní Lápàdé ni mo fi pè ọ́ wá ta. Màmá bá wọn lọ́wọ́ ní òjàgbọ́n o. Dákun o, mo forí mi bẹ̀ ọ́ o. Bẹ́ẹ̀ sì ti ń nara yín látẹ̀kan ń pọ̀ ju o. Kódà o, wọ́n ní nǹkan dùn mọ́ o. Kí n sì yọ́ sọ fún ọ ní o. Àwọn àlejò kan ń bẹ nínú abà tí wọ́n sùn sọ́dọ̀ wa, tí wọ́n ń dúró dè kẹ́ ẹ dé láàárọ̀. Gbogbo ètò tẹ́ bá fẹ́ sí ẹ máa rọra ṣe ni o. Nítorí àwọn àlejò ọ̀hún àìmọ̀ wọ́n lè tají kí wọ́n máa gbọ́ ohun tí ẹ̀ ń sọ. Ẹ máa rọra o. Tá sì lẹ́ ń pè ní Lápàdé ọ̀hún rí, torí mi ò gbọ́ kẹ́ ẹ dákọ̀ ẹ̀ rí. Àbọ̀ wá àyìn rí. N ì gbàgbé ènìyàn báhùn. Tìámíyù ní ẹsẹ̀ ń ọjàre ìyá. A máa rọra. Àmọ́ ẹ̀ bá ti wí fún atẹ́lẹ̀ ìpàlejò ń bẹ lába. Ó dáa bá a ti gbọ́ sá. Ṣé àlejò èkejì mi lẹ pè wọ́n? Ìyá ní n ò mọ̀ wí bẹ́ẹ̀ o. N ò jẹ́jẹ́ Táíwò ọgbọ́ o. Bíbú ni ọmọ bú mi o. Ni mi pè ọ́ o. Kò mọ̀ wọ́n rí o. Òun sì kí wọ́n láwọn ń wá. Wọ́n láwọn fẹ́ ra ewé díẹ̀ ni. Báwọn bá sì rọ́mọ tó ṣe é rà, àwọn rà. Mo ní bí wọ́n bá lè dúró dẹ̀yìn, kò sí èyí tí wọn ò ní rí. Mọ́mọ̀ wí fáwọn yòókù o. Ìwọ nìkan mo mọ̀ sọ fún o. Mọ́mọ̀ jẹ́ wọn ó bú mi o. Tìámíyù ní ẹ dákun, ẹ ṣàpèjúwe àwọn àlejò ọ̀hún. Ìyá àgbà ní ọ̀kan wọn ga báyìí, ó dúdú kọ̀ lára, ó sì lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí, ọkọ̀ méje méje. Ìkejì náà ga díẹ̀, òun pupa, òun sì lára díẹ̀, àmọ́ kọ̀kọ́ là. Wọ́n tiẹ̀ láwọn rọ́kọ̀ yín kéèkú, ṣùgbọ́n àwọn òkùnkú dúró dẹ̀yìn ní. Mo sì ní wọ́n gúnyán fún wọn. Wọ́n sì Tìámíyù dúró gbọ́ gbogbo èyí tí ìyá ń wí mọ́. Ọkàn yìí dàbìrí ni ó ní págà. Táíwò ọ̀ràn bẹ́ gbẹ́kúta àkàrà tú epo arúgbó oyin bágà awọ̀ akó sínú rẹ̀ adáràn. Ìyá ń ṣe èétí rí kí ló rí. Ṣùgbọ́n Tìámíyù dúró dá ẹ lóhùn. Tirẹ̀ ló ń wí lọ sínú ilé. Abá dójú rẹ̀ lónìí kò dúró dá ẹ lóhùn. Ó ń síyán kò dúró gbọbẹ̀. Ọjà wọlé gbòrà ní sọ̀rọ̀sọ̀ bí ejò tí wọ́n sá ládàá. Ó ń ké lọ́hùn pé gbẹ́kúta Kọ́lá ẹ dìde ẹ máa bọ̀. Ìwọ dúró lẹ́nu ọ̀nà ń bẹ̀ wọn. Ìwọ dúró sí i. Ìwọ lọ sọ́hun yẹn. Ṣé gírí ọjà rí? Àbórí ẹ̀ ò dání. Tàfá Ìgìrìpá ń bẹ nínú abà yìí pẹ̀lú Lápàdé ọ̀gá rẹ̀. Yàrá ọ̀hún yẹn ni wọ́n sùn sí. Ẹ jẹ́ ká mú wọn. Ọlọ́run ló fi wọ́n lé wa lọ́wọ́ yẹn. Ọpẹ́ ni f'Olúwa. Ajé kìí gbé, oore kìí gbé. Inú rẹ̀ mà dá o. Ìpín àìsàn ni ó pa láròkà. Ẹ̀rí sí Ọlọ́run. Ìdàrú wọnú ilé bá wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹsẹ̀ ń ṣe gìrìgìrì nínú abà lọ́hùn. Ariwo tó ń ta gèè. Gbogbo ilé ńlọ́dàn ìdàrúdàpọ̀ wọlé tọ̀ wọ́n. Lápàdé fa Tàfá lọ́wọ́. Wọ́n sì bọ́ sábẹ́ ọgbà làpálàpá kan tí ó sùn dúdú lọ́ọ̀kan. Wọ́n ń wo abà láti bẹ̀. Bí wọ́n ti ń wọ̀ ọ́kán, fèrèsé kan sí lára abà níbì kan lára ògiri. Ẹnìkan sì fò jáde láti bẹ̀. Bí ó ti bá rẹ̀ ni ó fẹ́rẹ́ gé tí ó sá lọ sínú ahoro tí Lápàdé sùn sí tẹ́lẹ̀.
Lápàdé rọra gún Tàfá ní kẹ́sẹ́ pé Délé lọ sá mọ́ àwọn tí ń jẹ níyà lọ́wọ́ kí ó lọ fà á wá sọ́dọ̀ àwọn. Tàfá lọ kò sì pẹ́ tóun àti Délé fi bòjì igbó bojú bọ̀ lọ́dọ̀ rẹ̀. Ara ìgbẹ́ ni wọ́n ń tọ́ bọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá kúrò lábẹ́ làpálàpá wọ́n rìn jìnnà lọ sínú ìgbẹ́. Wọ́n dé ẹkùn ìfọ́pọ̀ kan báyìí wọ́n sì dúró níbẹ̀. Òṣùpá ti fẹ́rẹ̀ wọ̀ ṣùgbọ́n wọ́n fi òye rẹ̀ ríran. Fèrèfèrè ni wọ́n rí ara wọn nínú abẹ́ igbó tí ẹkùn náà wà. Lápàdé ń wọ ẹnu ọ̀nà àbálọ́ kan. Àwọn kan wà lẹ́nu ọ̀nà lọ́hùn-ún wọ́n ń bá ara wọn jiyàn wọ́n ń sọ̀rọ̀ fatafata. Ẹja máa wá wọn lọ. Ó ti pẹ́ tí wọ́n ti lọ torí a kò kó wọn lọ́nà lẹ́ẹ̀kan tá ń bọ̀. Irọ́ wọ́n sá pamọ́ nígbà tí wọ́n fẹ́ kó wá lọ́nà ni. Wọ́n kó wá wọ́n ti rè Ìbàdàn lọ kó ọlọ́pàá wá. Ohùn rẹ̀ tó ń sọ̀rọ̀ fatafata ló jẹ́ kí wọ́n mọ̀ pa ń bọ̀. Ìyá àjẹ́ ilọ́gbàbọ̀dé ọjàre irọ́ ló ń pa. Ta ni wọ́n ń pè ní ìyá àjẹ́? Ìyá tiẹ̀ làjẹ́ ìwọ ọmọ kàtá ọmọ àlè yìí. Ìyá láyà rẹ̀ làjẹ́ bàbá ńlá rẹ̀ oṣó gbogbo ìran yín wèrè. Ẹ máa jà kọ́ ẹ ní gbóhùn tó délẹ̀ yìí ná. Wọ́n ń hó gùdùgùdù bí ìgbà tí òkú bá bọ́ sáàrin ẹ̀gà. Wọ́n ń jà wọ́n ń bú ara wọn. Ẹ̀rín ń pa Lápàdé lápá kan ẹ̀rù ń bà á lápá kan. Omi gbígbóná dàpọ̀ mọ́ tútù lọ́kàn rẹ̀. Ńgbà tó ṣe kò gbóhùn wọn mọ́ bóyá wọ́n ti panupọ̀ sọ́nà kan. Láìpẹ́ wọ́n tó ń sọ̀rọ̀. Ìkèrèkú là á lọ ká máa lọ sọ ọkọ̀ tí yóò lọ sí Ìbàdàn láàárọ̀. Wọn ò sáà lè rọ́kọ̀ wọ̀ lóru yìí ó dàárọ̀. Bí wọ́n bá fẹsẹ̀ rìn lọ sórí dùndùn ńkọ́? Bí wọ́n bá jí mọ́tò wọ̀ ní Kèrèkú ńkọ́? À ń ká òwú sẹ́yìn nìyí. Ẹjẹ́ á dé Kèrèkú náà. Bá ò bá wọ́n níbẹ̀ àfi ká sá kúrò ní Nàìjíríà o. Nítorí kò síbi tá a lè sá sí kọ́wọ́ wọn mọ́ tẹ̀ wá. Bí wọ́n bá fi lè dé Ìbàdàn tá ò rí wọn mú o. Bóyá wọ́n tilẹ̀ ti lọ sóko gbólọ̀ ńkọ́? Méjì ni ẹjẹ́ á pínra wa sí. Kápá kan máa lọ sí Kèrèkú kápá kan ó sì máa lọ sọ onídòǹdó. Lápàdé sì gbọ́n púpọ̀ o. Ó lè lọ sí Wàrẹ́ lọ wọkọ̀ kò séyí tí ò lè ṣe tán. Bó bá gbànà Ìlàgbẹ́ lọ sí Akínyẹlé ńkọ́? Ẹnìkan tí Lápàdé ò mọ ohun rẹ̀ dáadáa wá fọ̀hún ó ní ẹ dákẹ́ náà o ẹ dákẹ́ èmi lẹ sáàfi ṣàgbá yín. Òpin wá dé báyìí àbí òde? Fúlẹ́ńgẹ́ ọ̀tán àbí ọ̀tán? Bí mo bá ń sọ fún yín pé kẹ́ ẹ ṣọ́ra o wípé ẹ ò ní làákàyè ìyàn kọ́ lẹ̀ ń jà mí èébú kọ́ lẹ̀ ń bú mi. Ọ̀rọ̀ mi ti wá rí báyìí. Àṣẹ ẹgbẹ́ ọmọ àparò sábẹ́ tẹ̀ ń gbé kà láti iye ọjọ́ yìí. Ẹ ti gbé Délé sọ́dọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ oríṣiríṣi níṣojú rẹ̀ ẹ̀ ń fi gbogbo àṣírí yín hàn án. Ó wá dà yín báyìí àbí ọ̀dà yín? Ẹ sì wá kó ti yín bá mi. Èmi tí mo jókòó sí Ìkèrèkú jẹ́jẹ́ mi. Kòkó tà mo rí jẹ mo rí jẹ. Ńgbà tí àṣírí mi ti ń bò ta ní gbọ́ orúkọ Gbékútà pẹ̀lú Ìjàngbọ̀n rí. Mo ju ọba ìlú lọ tẹ́lẹ̀ kí ẹ̀ tó kó ti yín dé. Ẹnìkan ní lóòótọ́ ni ẹ kúrọ̀. Gbékútà tó ní ìwọ tí Améyò yìí kọ́ ńlọ wá sọ fún mi pé kí n gbin èso kan sóko mi. Tó sọ wípé ó tà dáadáa. Odidi ìgboro kan ni mo dá lójú. Ńgbà tó wí bẹ́ẹ̀ fún mi àbí mo purọ́ ni? Kò sẹ́ni tó dá lóhùn. Ó tó ń bi wọ́n. Ìwọ Táíwò kọ́ lọ sọ fún mi pé iyekíye tí mo bá gbìn ó bá mi wá ẹni tí yóò rà á tán pátápátá láì gba ìdáhùn. Ó tún ní ìwọ Kọ́lá kọ́ lọ sọ pé èyí tí a ò bá tí ì tà ká máa kó sábà Táíwò níhìn. Ìwọ kọ́ lọ sọ pé bí ó bá ṣe ìgboro ni ó wà ó rí ibi kó o sí. Kọ́lá ní èmi ní lóòótọ́. Gbékútà ní ìwọ tí Améyò kó mú Délé wá wípé ọmọ ni òun mọ̀ gbé pé yóò mọ̀ gbé ọmọ ní tirẹ̀ ni. Lápàdé mọ̀ wípé ara rẹ̀ á ti gbóná lọ́hùn-ún bó ti ń kakọ agbára yìí. Ó tún gbọ́ tó wípé bẹ́ẹ̀ bá gbọ́n díẹ̀ ni ṣebí déédéé ni gbogbo nǹkan ìbá máa lọ. Ẹ ránṣẹ́ sí mi lánàá pé kí n palẹ̀ mọ́. Mo sì dìde kíá mo gba ọ̀nà Ìkèrèkú lọ. Kílẹ̀ yín náà tún dìde wá bá mi sí. Ǹjẹ́ n kò sì wí fún yín bẹ́ẹ̀ ti dé lánàá yẹn pé àrìnpọ̀ yín kò lè fa nǹkan rí o. Ẹ wá tò léra yín ẹ̀ ń bọ̀ gọ̀ọ̀rọ̀gọ̀ bí ìgbà tí Pẹ́pẹ́yẹ àtàwọn ọmọ rẹ̀ bá ń bọ̀. Bí wọ́n bá kó wa báyìí tí yín kúkú dùn. Ta ló mọ òkúlù yín lọ́yọ̀ọ́? Kòkò ẹ̀sìn ní ń pa. Ṣé kí wọ́n fi yín sẹ́wọ̀n ní tiyín ni? Apẹ́lẹ́wọ̀n bí ọ̀bọ sì níyín ó ti mọ yín lára. Èmi tí ò débẹ̀rí ńkọ́? Ṣùgbọ́n òkú àgbà nìyí ó yá jojú àgbàrí lọ o. Èmi jàkùmọ̀ ni wọ́n wè pé ó dáko gbó ẹ̀yin kọ́. Ẹ̀yin lè pe ẹ ò débẹ̀rí.
ẹ lè pé ò mọ nǹkan kan nípa rẹ̀. Onílé ọlọ́nà lèmi, onípọtí mọ́tò lẹ́yìn, ẹ ò pé kó gun ọmọ jàlú. Gbogbo ayé lọ́mọ ilé àtọ̀nà mi ń bàdàn àti ní kèrèkú, ẹnìkan ní kò sí rọ́ńbẹ́ gbẹ́kúta ní jẹ́ kí n sọ tèmi tán. Nítorí náà gbogbo ohun tí ẹ ń wí látàárọ̀ yìí ti dùn tó, a kò ní í ṣe ọ̀kánkán pa. Ọkọ̀ mi lọ́nla ń lọ tààrà báyìí tá à ń lọ tu gbogbo igbó tẹ́ ẹ mú mi gbìn bẹ́ẹ̀. Ọ̀kọ̀ọ̀kan láti gbogbo rẹ̀ tán porongodo. Ẹni bá lòun ń lọ nínú yín ń ta níbọn ni o. Bí ń bá kú kí n kúkú mọ tí yóò pa mí, n ò lè wá sọ orí olórí káwòdì ó gbé tèmi lọ. Ẹnìkan ní a ó tilẹ̀ lọ́mọ̀nà gbẹ́kúta ní dákẹ́ ń bẹ̀ jẹ́ ń sọ tèmi tán. Bí lápàdé àbẹ ti pè bá fẹ́ gbọ́kọ̀ rí Ìbàdàn kó lọ pa àwọn ọlọ́pàá wá kí wọ́n tó gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ sílẹ̀ tán, kí wọ́n tó gbà á gbọ́, kí wọ́n tó fi ọ̀rọ̀ náà lọ àwọn olórí wọn, káwọn yẹn ó tó fọwọ́ sí i tán, kí wọ́n tó wá yan ọlọ́pàá tí yóò wá wo ibi wọ̀, kí àwọn wọ̀nyẹn ó tó gba àṣẹ fún mọ́tò tí yóò gbé wọn wá, kí wọ́n sì tó palẹ̀ mọ́ tán àti ọjọ́ mẹ́jọ bí kò bá jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí wọ́n bá fi dé, àwọn ti tu gbogbo igbó oko ọ̀hún tán, òfìfo ni wọ́n sì bá níbẹ̀. A ó ti kó gbogbo èyí tá a bá tù jọ, a ó sì ti jó níná, a ó sì ti fi mọ́tò kó ẹrù rẹ̀ lọ sódò lọ́nà jíjìn. Bí wọ́n bá dé tí wọ́n bá igbó lóko, kí ni wọ́n lè mú wa fún? Bí wọ́n bá wa lóko wa tá à mú ẹmu wa, wọ́n lè kó wa lọ nítorí ìyẹn bí o. A kì yóò bí wọ́n ohun tí a bá ṣe. Òfin tí wọ́n bá fi lè mú wa a ó mọ̀ wò bá ó ti ṣe nìyẹn o. Gbogbo wọn gbà sí i lẹ́nu. Ẹnìkan wá ní Ọlọ́run má jẹ́ kí àgbọ̀ tán lórí ilẹ̀ o, ẹ ó pẹ́ fún wa o. Kí ni ká wá ti ṣe ti délé sí? Ẹlòmíràn dáhùn pé ìyẹn á ṣe ṣòro. Inú igbó tá a bá dáná sun yẹn náà láti sun ọ náà sí náà tí yóò jóná gbágbá, ọmọ náà ni iná ni yóò jó pa. Eérú náà yóò wà nínú eérú igbó tá ó lọ dà sódò tí wọ́n wí yẹn. Ká dé lọ́wọ́ dé lẹ́sẹ̀, ká gbé e sọ sínú iná náà láàyè lọ́yẹ. Eré ilẹ̀ dídànù bí ikú mìíràn bá wà tó lọ́rọ̀ jù bẹ́ẹ̀ lọ, bá lò ní ká fi pa. Ẹnìkan tó ní Abba Táíwò yìí wá ń kọ́, kí ni ká bà nínú èyí tá à ń wí yìí? Wọ́n á bá igbó nínú abà yìí bó ti wù ká palẹ̀ rẹ̀ mọ́ tó, àti pé kò sí ìgbà tá ò ní dárúkọ ajá tí a pa jẹ, tí a ò ní dárúkọ ìkòkò tá a fi sè é. Ẹ mọ̀ wulẹ̀ fàágùn. Àfáà Jónà ń béèrè irùngbọ̀n, kí ló mú náírà? Ebí yìí gan-an ló yẹ kí a kó gbogbo igbó tí a bá tu lóko lọ́hùn wá, ká kúkú kánná lé abà náà gan, ká gbé délé náà sọ sínú rẹ̀ kí gbogbo rẹ̀ ó jó pọ̀. Abà wo lẹ́jù? Jíjó kọ́, jìjò ni. Bí wọ́n bá kọ́ lérí ni ọ̀bá máa ti ń jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n ń ọ̀bá òwí sá ìran rẹ̀ ọ̀kọ́ lérí. Bàbá rẹ̀ ni wọ́n fi joyè alága àwọn ayálégbé níjọ́sí. Abà tèmi yìí kọ́ lẹ́jọ́ o, ẹ wá abà tẹ́ òjò lọ síwájú o. Àní ká jẹ èkuru kọ́ tán láwo, ẹ tún gbọ́nwọ́ rẹ̀ sínú àwo. Ọ̀dà o, ti sẹ́lí ńkọ́? A ó ti ṣe sẹ́lí. Ṣé bí tiyín lẹ́ ò mójútó? Èwo lọ́kàn sẹ́lí nínú èyí tá à ń wí yìí? Ẹ fi sẹ́lí lẹ̀ o. Mi ni mo mọ tí ojú mi rí nípa ọ̀rọ̀ sẹ́lí o. Tí gbogbo ayé ń pè mí ní ènìyàn búburú, sẹ́lí ní láti bímọ fún mi ni. Bọ́lọ́run fẹ́ ngíta bá torí ẹ̀ gbòdì, ó ní láti súná fún ni yá ni. Gbọ́, ìyẹn ò ṣeé ṣe o. Kí n wí fún ọ o. Bí sẹ́lí bá ti lọ, yóò lọ rojọ́, ọwọ́ ẹ̀ ó sì tẹ̀ wá. Báwo ni yóò ṣe lọ? Mo níyàwó mi ní sẹ́lí. Tí yóò mọ̀ lọ wí fún ẹlòmíràn kó mọ nǹkan kan ní irọ́ o. A lè dá sẹ́lí sí. Igi tí ọ̀bá lójú, ìrà kì í wọ́ o. Sẹ́lí ni ojú ihò ara igi wa. Àfi bí a bá di ni ìrà ṣe lè mọ́ ráàyè kó wọ inú igi náà, a sì gbọ́dọ̀ di ni. Díẹ̀ tilẹ̀ ní ti sẹ́lí. Bí Táíwò bá gbé e pọ́n, bí ìjàmbá mọ́tò bá ṣe ń kọ́, bódò bá gbé lọ ń kọ́, ẹ sáà jẹ́ ká parí ètò ti oko náà. Táíwò fúnra rẹ̀ ní yọ́ lọ báwọn òbí sẹ́lí tí yọ́ sọ pé ó ti sá lọ mọ́ òun lọ́wọ́. Àwọn náà kúkú mọ̀ wípé sẹ́lí ọ̀fẹ́fẹ́ tẹ́lẹ̀. Gbogbo yẹn dákẹ́ o, ẹ mọ̀rọ̀ kúrò níbẹ̀, ìyẹn ò tíì dé. A kì í sunkún òkú tí ọ̀bá tí kú, ẹ fìyẹn lẹ̀ ná. Gbogbo wọn tún wọlé lọ. Kò pẹ́ tí wọ́n tún kó ara wọn jáde, wọ́n kọrí sí ọ̀nà kèrèkú. Wọ́n hó lọ wọ̀yọ̀wọ̀yọ̀ lọ́nà. Ọ̀nà ẹ̀kan tí wọ́n gbàdé náà ni wọ́n tún gbà lọ. Wọ́n ní
bí Fáfúnsọ bá kú sílé babaláwo bí ọmọ gbà wáyé náà lọ́gbà lọ. Ẹ̀rín pa Alápàdé ńgbà tó tún rántí bí wọ́n ti wí pé ọkùnrin tó torí obìnrin kú ibi tó gbà wá sáyé náà ló tún gbà lọ. Ṣùgbọ́n lílọ tí wọ́n ń lọ lẹ́ẹ̀kan yìí yàtọ̀ púpọ̀ sí dídé tí wọ́n kọ́kọ́ dé. Bí wọ́n bá rántí gbé rédíò wọn lọ wọn ò ní tẹ́rù tí sí i. Gọ̀rọ̀rọ̀ bí ọlọ́fọ̀ ni wọ́n ń lọ, èyí tó ṣe wọn ò ju ọ̀fọ̀ lọ. Báyìí la parí orí keje nínú ìwé nì Àjàlólẹ́rù látọwọ́ Ládẹ̀jọ Òkédìjí. Àkọlé èyí tí ń jẹ́ àlejò tó fòru wọ̀lú. Àlejò tó fòru wọ̀lú Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi. Èdè àti àṣà Yorùbá lèmi ń gbé lárugẹ fún ìgbádùn tiyín, fún ìgbádùn tàwa náà ni. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti wá ń gbọ́ tẹ̀sí ń gbádùn rẹ̀ ẹ bá wa subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Ọlọ́run ní fi wá wọ́n ra wa. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ àbẹ́ fẹ́ darapọ̀ mọ́ mi lórí WhatsApp, ẹ darapọ̀ pẹ̀lú WhatsApp nọ́mbà yìí +1 937 969 0257 +1 937 969 0257. Bó bá sì jẹ́ pé ó wò yín ẹ fẹ́ kún alọ́wọ́ náà ní nọ́mbà yẹn náà ní ká ẹ lò +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. Àjù àṣe o.